kíni ẹ̀ tó settle pé àwọn máa ní láti bá mi lájọṣepọ̀ báwọn máa ní láti bá mi lájọṣepọ̀ kí so that kíni ẹ̀ tọ́wọ́n bá ti bá mi lájọṣepọ̀ pé àwọn máa fi ara wọn kó gbogbo àwọn nǹkan tó wà ní ara mi yẹn báwọn máa fi gbogbo ara wọn kó pé which kind deliverance be this one wey be say person go press money they go still sleep with person I got to say make I call my friend and so I come call my friend say make my friend dey come that room o this afar whether he use I no even know no say I just text my friend as they follow me dey talk the thing the same the same Ami Olohun is a popular affair in Ilorin is a popular affair in Ilorin him papa say popular the papa God I'm saying this I have my evidence this affair popular baba is popular in Ilorin òun fara ẹ̀gbọ́n popular àwọn àfáà ńlá ni kì í ṣe pé bí a pè kíní o search his name search his papa name. So now so this now so I come text my friend say make my friend they come o my friend just dey domot. My friend just dey domot o so this I come talk say I no fit allow the affair sleep with me after say if the money wey he ask me say if the money wey the money to sọ pé kí n san tí owó yẹn ò bá ti tó àti solve problem say I no fit allow am because ìgbà tẹ́mi náà tún máa listen to myself I was like even though this man tó tiẹ̀ pé máa yí ó nǹkan tó tiẹ̀ sọ ó tiẹ̀ rí ó tiẹ̀ ṣe kíní kan ó ṣe kíní kan but why tí lẹ́yìn ìgbà tí mo tún tẹ̀wọ́ tán why tán ṣe máa sọ pé àwọn tó fẹ́ bá mi ní àjọṣepọ̀ so I was scared so I just have to wear my clothes I just have to she wan help Ami Olohun boost in account God so if person wan help person boost account person go dey talk bad thing about the person cause I no understand torí pé n fẹ́ bá yàn boost account báyìí ṣé máa sọ nǹkan burúkú nípa àbúrò God you see. So guys so as I just tell am say he got to say if I no wear if me no allow am sleep with me say he don pé òun ti rí kú sí mi gan pé òun ti rí kú sí mi pé kó má dẹ̀ pé màá kú dànù pé bòun kàn fẹ́ help mi ni pé òun fẹ́ fi tóun bá mi lájọṣepọ̀ pé kíní àwọn kíní kan yẹn pé ó máa kúrò lára mi pé kíní kan so I come tell am say I don try say that's the last thing say na the last thing wey I fit do be that say I no fit allow am make him sleep with me because I go dey use say why this affair go sleep with me blah 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 like that so I come text my friend say make my friend dey come up my friend come knock as my friend come enter I never even wear my clothes mi ti wọ ṣọ táyà ọ̀rẹ́ mi fi wọlé tí ọ̀rẹ́ mi fi wọ́n á sọ pé ta ló ń kanlẹ̀kùn wọ́n á lọ sílẹ̀kùn wọ́n rò pé bóyá àwọn tó máa ń tú rúùmù ṣe àbí something like that ni so ọ̀rẹ́ mi ló wá máa gbà ṣé ọ̀rẹ́ mi náà wà ní máa nípa ọ̀rẹ́ mi wà pé bó ti wà ní hòtẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ so ìgbà tó ṣáwá yá wọ́n á ní pé tí èmi ò ti lè gbà kí àwọn bá mi lájọṣepọ̀ pé nǹkan táwọn tún lè ṣe fún mi ni wípé kí èmi drop 350,000 pé àwọn fẹ́ fi ra drop 350,000. Why Afa go knack me? I mumu reach that even though say wetin come make me mumu reach that level sef wey be say I pull cloth I still do transfer wetin make me mumu reach that level because say the Afa he mention my papa he mention my mama name he mention my ex-boyfriend name and he talk some kind of thing wey be say e dey happen give me normally but you know he talk wetin really surprise me na why I can't believe the story reach that point na why I believe in matter reach that point but as e come reach matter be say make I pull my clothes make him sleep with me I can't the thing come dey fear me say báwo la fa ṣe máa bá mi lájọṣepọ̀ that kind thing as my friend come enter so he come dey surprise say my friend enter or something like that I come tell say my friend dey here say èmi àtọ̀rẹ́ mi kọ́ lájọ wá.
room Timowati, something like that, sha. Osha ni baking shake you me, only kimash. High. They look their far waiting one do. He sit down for he not near me. If it's near me, so I can't he can't say I dey fear, say I dey move back. He can say okay, say bless us near me, say I dey fear, say he don't move back. He can't move back. So me can't be where they. He got to say make I close my eye. So I no can't close my eye too much. I can't close one. He got to say make I dey shake that water. Say make I dey shake am, make I dey make say if it don't pour, make I go add another one for between. He shall thought that I shall dey do am. As I come open that my eye fully, I can't see say the water. It come like say blood. It come like say blood dey inside water or this thing. It be like say the wood way down old or something like that. Say it dey inside that water. So I can't fear. It come like say they see blood for inside the water. I come to say, hey, you come to say now the thing where that my friend put for my body, now he don't put for that bottle water now. Say that bottle water make I no open and make the blood that's the way they inside that water. Say make it not touch my body. I come to say okay, I feel go wear my clothes. He come to say before I go wear my clothes, say he must sleep with me. Say he must sleep with me so that if he don't sleep with me, say those things, some of them still in my body. Say he go sleep, need to sleep with me, go need to fuck me. Say if he don't knock me, say the thing go come off for my. Say the thing go come off for my body. I can't say if na about this nako, say I no go. No, guys, I don't skip the part. So as I do this thing finish, as I do that thing finish, he say make I use to wrap my body. He got to say he get one thing where I want do first. He say he get one thing where I want do. Say he get one thing where I want do. Say that thing where he want do. Say he go call in small far where they learn work for your hand. Say he go call them. Say me that thing where I want do. Saying I will send 17,000 naira. Say I go send 70,000 naira now. Say they go first do that thing now before we go enter another step. I got to them say I not get 70,000. Say all the money with my account say now 60,000, but I feel send 50,000. Say if I can't see, I go do I'm not able to say na mumu or this thing. He got to say that 70,000. Say that 70,000 naira must complete. I come to the ask my friend say make him borrow me money. So my friend got to say so my friend say I go do for inside room. Maybe say I come to the borrow money. So I won't use that do. My friend got to say they come meet me. I can't tell my friend say making they come because say what if they happen for inside that room? Say I don't like I'm not gonna understand. Say me my friend they come the room, so my friend enter lift, come meet us. But my friend never enter. Before my friend enter, he say make I pay 70,000. Say they won't use that 70,000. Do something like that, sha. I got to say I no fit pay 70,000. Say I no get 70,000. Say the money with my account say na 60,000. Say I fit send 50,000 out of the 60,000. So I go use the remaining money shop. I got to say okay, no problem. Say make I drop. He can't drop account now transfer I do. No be say cash. In account name and everything still in my hand. Now transfer I do. No be cash or transfer. Now I do. So I can't do the transfer 50,000. As I can't do the transfer 50,000, he can't call. He can't say hello, because he don't know my mama name. He know my mama name. Now he first wetin made me fall for this trap because all of them they talk rubbish for comment section. Say you know wise now streets they use for you. Wetin made me fall for this man. I no go meet him. Number one. No be me go meet am. Secondly, na a very big hotel. Make I put the hotel background for una make una see say. So my first intention was like this man no fit scam me because he na big man. He talk say he lodge for the hotel. The hotel, the least price where they give room for that hotel na 60,000. Make I show the hotel make una see. You can turn off co-host. Make I show now the speaker. He got to say, hello, waba mi lo ọjà alẹ́ because their father say na Ìlọrin they stay. What's up? Hello, waba mi lo ọjà alẹ́, waba mi ra pẹ́pẹ́yẹ, waba mi ra obì, waba mi ra. He just measure that thing, measure like that. Say make I say that 50,000 way me in collect for my hands now. Say the money no fee reach. Say but
as he don't see that my friend say he won't keep me, so say I no want make I die. So because say I still get full sure, say he go help me had 20,000. Anytime when I get the money, you know say affect you. Our English here only affect you. Mama, I'm playing on your computer. This man, he don't talk, say whether he wants scam me or like something like that. He they mention my papa name, he they mention my mama name, he they talk things so be say it they real for my life. So me, I on my mind that is this man is a man of God, true. As I can't send the money finish, and so this man come to say before I wear my clothes, say make I say he won't knock me. Say if he don't knock me, say all the thing where my friend put for my body, say everything go just clear. I dey find this. I dey find the hotel background. That hotel, not be small hotel. The least price you can lodge in that hotel is 60,000. They have room of 150k. They have room of 200k in that hotel. So not be big, not be small hotel. Now me with my friend just go play for them. And they get pool. We won't go swim for there before. So, but as because you say people plenty for the pool, now we not come swim again. I show now. I can't even see my screen because I'm heavy disk. Now the hotel, now back of the hotel be this. Now back of the hotel be this. Now picture where I take for the hotel be this. So no be me go meet her, no be me go meet the Alpha. Now they talk say small girl. I don't even believe in Alpha or Kinikon. So they talk say make I never mention the hotel name. Now wait till the people tell me say make I never mention the hotel name. I never mention the hotel name until that man come out. Until that man come out himself. Until that man come outside, come address waiting at the talk. I never mentioned the hotel name. So as I can't send the money, that's what this man come to say before everything go come off from my body, say make I open say he won't sleep with me, say he must sleep with me, and say if he don't sleep with me now, say everything where they put for my body, say everything go disappear. Say everything go disappear. I can't say if not to sleep with me, I don't pay money, I don't do everything. You don't talk say make I buy with bottle water. You talk the bottle water where you talk say make I shake the bottle water. I see blood inside the bottle water. So which one can be say make you still sleep with me again? I say I dey fear make you not use juju or something like that. So I can't call my friend, say make my friend they come. So person they knock for the door. I can't rush go inside bedroom, go wear my clothes. So he comes to say my friend. Now so he just face me, say she be talk say make my friend no. She be talk say make my friend no. I will block you. You are very stupid. She be talk say make my friend no come here. Say why my friend come say bless I never need deliver. I can't talk for my friend presence. As you can't talk say you won't sleep with me. Say now what you come fear me. Say me I can never allow that. My friend can't say like say what she be that man. She not be that man. We be see. We just talk like that. Sha. You can't say me we dey go. If first say me and my friend say me we sleep with him. Say me we sleep for the hotel with him. Say you no go touch anybody. Say that deliverance what you won't do for me. Say whether if my friend don't sleep. Say because my friend not really sits with us. So as my friend enter the room big. He get shy, he get everything like this. So me with her come sit down, face each other. So my friend can't stay. My friend never hear with we talk well. He got to say, me and my friend, because night don't they come. Say me and my friend no go out. Say me we sleep with him for the lodge. I can't say my friend say if I tell my friend that kind to say we no go fit sleep, say we dey go out. Say we no go fit sleep, say we dey go out. So he can't say okay, say if we dey go out, say no problem. Say but make me try come early morning. Say make I come early morning that second day, so that I can't say as it say won't sleep with me. Say make you know what I use coach. Say I go come back. Say I go come back come
tomorrow say my friend don't come, say my friend tell me say in dey that hotel, say no be say me carry my friend come there, say my friend did the hotel before. So as my friend tell me say in dey, so I just tell my friend say make him come meet me for the room. So now just waiting just save me. This is the Afa page. The Afa name is Ami Olorun. Mumbo. Mo screenshot the page one. Because ẹ̀yin olórí burúkú lẹ́lòmíì nínú yín tí nǹkan ò bá ti ṣẹlẹ̀ sí yín báyìí kí máa ń believe pé nǹkan máa ń ṣẹlẹ̀ sí yín o tí nǹkan ò bá ti ṣẹlẹ̀ sí yín kí máa ń believe pé nǹkan máa ń ṣẹlẹ̀ sí yín o. That is the Afa page. That is the Afa page. So, as me and my friend come up for the, na big Afa. Yes. Story yẹn ti gùn jù ẹgbẹ́ pẹ́ nìyẹn náà bẹ́ẹ̀ bí báyìí kí wọ́n sọ nǹkan tó ṣẹlẹ̀ kan fún wa. Ìyá ẹ lè jẹ́ kó ṣí máìkì ń sìn kó bá wa sọ̀rọ̀. Story yẹn ti lọ fà. So ikọ̀ yìí náà ó dífá fún gbogbo ẹ̀yà àǹtí wa tẹ́ ń wò wá ń bí báyìí anything tó bá di ṣẹlẹ̀ yìí sí báyìí ẹ máa tójú bọlé kiri ọ̀dọ̀ àfà ọ̀dọ̀ pásítọ̀ ìwákùwà lójú ká máa rí ìkúrì ìwákùwà lójú ká máa rí ìríkúrì àfà kan tí ò níṣẹ́ tí ò lóko tí ò lódò. Àkànbí jọ̀ọ́ fọlọ́ mi máa fún mi má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ jẹ́ kọ́ mọ̀ pé gbogbo pátá fèkì wọn ni kò jẹ́ dàtọ̀ àbí kí ni mo sọ. Àkànbí àti pé ṣe mọ̀ pé wọn ẹni ìjẹba gbọ́rọ̀ àǹtí wa yìí wọn lọ bá àfà yìí ló lọ bá wọn ní ibi tọ́wọ́n ti fẹ́ lọ ní swimming pool so ẹ jẹ́ kí wọ́n share experience wọn pẹ̀lú wa náà ẹ ṣe. So ọ̀nà mi ẹ̀ lè gbóhùn sókè. ọ̀nà mi. Not be network. Alright, Ekale. Gbọ́ mi. Yeah, I'm go ahead. Bye-bye. Má bẹ̀rẹ̀ ibi má bẹ̀rẹ̀ níbi tẹ́ parí ọ̀rọ̀ yẹn ṣe pé bóyá obìnrin tójú bọlé. Gẹ́gẹ́ bí mo ṣe tọ́nu story ní ìtójú bọlé, mo lọ pool side. Tẹ́ bá ń gbọ́ mo ṣáà ń sọ tẹ́ àbí hotel. Cause I don't be Yoruba girl, but I sabi Yoruba. Mo gbọ́ Yoruba dáadáa. Mi tójú bọlé nǹkankan. Delta State mi the Fara State. Allah ni bàbá mi ń bọ̀. Mi ṣe Muslim bẹ́ẹ̀ dẹ̀ ni mi kì í ṣe Christian. Àwọn òbí mi wọn ò dẹ̀ mú mi mọ ẹ̀sìn kankan. So kí n bí bẹ́ẹ̀ ni mi ìdẹ̀ tójú bọlé. Mo sọ pé èmi àti ọ̀rẹ́ mi a fẹ́ swim ní ibi bẹ̀ báyìí níbi tá a jókòó sí ní ọ̀rẹ́ mi dì pò ń fẹ́ ọ̀tọ̀ ní àká ìpè mi pé kí wá nígbà tó tẹ̀ pè mí ọ̀mọ́ tàbí àfà ó kàn wọṣọ bí má kọ́ sí mi sógbà tó tẹ̀ pè mí pé kí n wá mo dẹ̀ dìde ṣé wọ́n ń gbọ́ mi báyìí ṣé ń gbọ́ mi sà. Gbọ́ yín ìyá wa. Tọ́kì mi wàá da lálẹ́ ó dẹ̀ dùn mí ṣá. Hello. Hoje eu já li o passado aí. Network tó fún bí nǹkan mi yìí ló. Àmì Ọlọ́run ló ń di nẹ́tíwọ̀kì yẹn mú kò fẹ́ ká ṣe é. À ń gbọ́. A ti ń gbọ́ báyìí. Ẹlú ẹ̀fọ́ gbọ́ mi fà. Ṣé ẹ̀ ń gbọ́? À ń gbọ́ yín madam. Hello. À ń gbọ́ yín. A ti ń gbọ́ báyìí. Hello. Hello, à ń gbọ́ yín sẹ́. Network yẹn bad but à ń gbọ́. Sọ wípé
wọ́n pé bí a pé àwọn kan tẹjú bọlé àbí má tẹjú bọlé èmi ò tẹjú bọlé o ní ìlú tèmi ti wá ọmọ state ni mí bọ̀ mo gbọ́ Yorùbá ayélujára bàbá mi tó mi ń sìn ṣé ń gbọ́ mi sà lọ́sẹ̀ à ń gbọ́ gbọ́ ẹ̀dá mute ni à ń gbọ́. àmì Ọlọ́run fi nẹ́tíwọ́ọ̀kì ìyá wa ilẹ̀ àmì Ọlọ́run bí nẹ́tíwọ́ọ̀kì mi ṣe wá ń sáré ń wéèbù lálẹ́ yìí àmì Ọlọ́run ló di nẹ́tíwọ́ọ̀kì yín mú ìyá wa kò fẹ́ cast ló dẹ̀ ti cast. kò sí kan tó ṣe nẹ́tíwọ́ọ̀kì mi látẹ̀ nǹkan mo ti kúrò nílé gan mo fẹsẹ̀ ní ládùúgbò fi làmá lè rí nẹ́tíwọ́ọ̀kì mi so mi ìtẹ́júbọlé mi wá wọn lọ o ibi tí èèmà hòtẹ́ẹ̀ tí a lọ yìí mi ìṣẹ̀ wọ́n fi mi ṣe àbánsẹ́dọ̀ ní hòtẹ́ẹ̀ yẹn tẹ́ bá dé hòtẹ́ẹ̀ yẹn tó bá mọ hòtẹ́ẹ̀ yẹn royal bed tẹ́ bá déwájú hòtẹ́ẹ̀ picture mi báyìí náà yà sí hòtẹ́ẹ̀ yẹn kì í ṣe hòtẹ́ẹ̀ tẹ́ pé wọn tẹ́ pé bí a pé mo jàlejò bí a mo first time tí máa lọ bẹ̀ picture mi báyìí náà fi ṣe kíní wallpaper wọn ní saloon tó wà ní hòtẹ́ẹ̀ yẹn so mi ìwá àfà kankan lọ mi Àkúrẹ́ ni wọ́n ti wá bá mi wọ́n dẹ̀ ní Ìlọrin làwọn ń gbé mi ìmọ̀ wọn rí mi rí wọn rí láyé mi first time tí máa rí wọn nìyẹn poolside ni mo dẹ̀ ti rí wọn torí àwọn kan sọ pé kí ni mo wá lọ sóòtẹ̀ bọ́ wọn béèrè pé kí làfà wá sóòtẹ̀ poolside tá a wà èmi àtọ̀rẹ́ mi fẹ́ wẹ̀ nu pool ni wàá wá rí i pé àwọn èèyàn pọ̀ sínú pool yẹn a wá jókòó mo gba mọ́ọ̀tì ọ̀rẹ́ mi gba bottle water ọ̀rẹ́ mi wá dìde pòun fẹ́ lọ tọ̀ wọ́n wá pè mí lọ́ọ̀kan pé kí n wá so bí mo ṣe wá dìde mo wá lọ bá wọn àti pé bí oúnjẹ àgbàlagbà ló dẹ̀ jẹ́ dìde báyẹn tí mo tètè lọ bá wọn mo dẹ̀ ní ẹ káàsán o wọ́n dẹ̀ náwó sí mi ìgbà tó náwó sí mi wọ́n dẹ̀ ṣe pé wọ́n dẹ̀ ní pé kí lórúkọ mi mo dẹ̀ sọ fún wọn pé ọ̀nà mẹ́lẹ̀ orúkọ mi mo dẹ̀ sọ orúkọ mi fún wọn ní orúkọ mi gangan pé kí lórúkọ mi mo dẹ̀ sọ orúkọ mi fún wọn bí mo ṣe sọ orúkọ mi fún wọn báyìí náà náà dẹ̀ sọ pé náà dẹ̀ dárúkọ ìyá mi wọ́n dárúkọ ìyá mi straight ẹ̀rù bà mọ́ pé ṣé ẹni mọ̀ mi láti ilé ni àbí nǹkan kan wọ́n wá ní irọ́ pé báwọn ṣe wáyé pé àfà Ọlọ́run ni wọ́n pé àti ìlú Ìlọrin làwọn ti wá sí Àkúrẹ́ táwọn dẹ̀ wá ṣiṣẹ́ Ọlọ́run ni pé kódà gan pé hòtẹ́ẹ̀ tá wáyé làwọn lọ́ọ̀jì sí pé rúùmù wọn wà ní òkè pé bọ́ báwọn ṣe rí mi lọ́nkàn yẹn pé àwọn rí ikú sí mi pé torí abiyamọ táwọn dẹ̀ jẹ́ ló táwọn lára táwọn fi pè mí ẹ̀rù wá wò pé wọ́n ṣe sọ pé àfáà yẹn mo pé lára àwọn àfáà kan máa tẹ́ pé fake ni wọ́n lè jẹ́ pé oye owó náà wà bí something like that wọ́n ṣe wá sọ pé yẹn pé ó ní bọ̀bọ̀ kan tí mo fẹ́ pé Adétúnjí lórúkọ ẹ̀ pé ó ṣe kàn báyìí ó ṣe kàn báyìí mọ̀ pé kí ló dé tí àfáà ṣe wá mọ nǹkan tó pọ̀ nípa ayé mi báyìí yàtọ̀ sí ọ̀rọ̀ yẹn ó tún láwọn ọ̀rọ̀ kan tó ń sọ tẹ́ pé ó ń ṣẹlẹ̀ nínú ayé mi as at this moment tẹ́ pé wọ́n sọ báyìí tí mo dẹ̀ rí pé ó confam àtorúkọ ìyá mi tán dáyẹn ó jẹ́ kan tó fi dé pé ẹ̀rù bà mí so ó dẹ̀ wọ́n wá ní pé àpé but wọ́n wá ní ọ̀rẹ́ mi tá a jọ wá síbi bẹ̀rẹ̀ pé ọ̀rẹ́ mi yẹn pé ó ti mú orúkọ mi lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn pé ó ń ṣe ìnira sí mi pé ó ti mú orúkọ mi lọ síbi kan pé ibi tó dẹ̀ mú orúkọ mi yẹn pé ibẹ̀ ni nǹkan tó ṣe yẹn pé ó máa pa mí àbí kí àìsàn ńlá kan ṣe mí kọ́ yẹ pé wọ́n ṣàṣọ bẹ́ẹ̀ yẹn ẹ̀rù wá bà mí ṣé ń gbọ́ mi sà. Go ahead. À ń gbọ́. àmì Ọlọ́run ti cast à ń gbọ́ ìyàwó àmì Ọlọ́run ti cast. tó o bó ṣe wá sọ báyẹn ok so bó ṣe wá sọ báyẹn wọ́n wá ní pé ọ̀rọ̀ mi ò nídìí owó pé àwọn ò nídìí owó mi àwọn ò nídìí anything pé bọ̀ kí n lọ ra omi bottle water wá pé kí n má jà pé kí n kàn lọ ra bottle water pé bottle water yẹn làwọn máa fi ṣe deliverance yẹn fún mi wọn ò béèrè lọ́wọ́ mi lákọ̀ọ́kọ́ wọn ò sọ anything wọn kàn ní bottle water nìkan làwọn máa need ok mo wá ní pé ṣé nísìn wọn wá ní pé irọ́ pé àwọn ò lè ṣe deliverance yẹn níṣojú ọ̀rẹ́ mi pé kíkọ́ sọ pé kọ́rẹ́ mi yẹn máa lọ bọ̀ nǹkan tó ń sọ fún mi tó fi sọ pé ọ̀rẹ́ mi pé ó ti mú aṣọ mi lọ sí ọ̀dọ̀ babaláwo kí nìyẹn ó bí mi inú mo ní mo fẹ́ lọ bá ọ̀rẹ́ mi yẹn pé kí n béèrè lọ́wọ́ ẹ̀ kí n bàjà wọ́n wá ní pé pé mi ò gbọ́n pé ọmọ kékeré ń ṣe mí pé ṣé mi ò mọ̀ pé tí n bá lọ bàjà pé nǹkan táwọn fẹ́ ṣe fún mi pé kò ní ṣiṣẹ́ ni pé kódà gan títí táwọn máa fi ṣe kinní yẹn tán pé kí má tiẹ̀ sọ fún ẹ̀dá alààyè kan mo ṣáà pé màá pe mọ́mísì mi pé màá sọ fún mọ́mísì mi o kinní yẹn ṣáà wà nù mí pé pé bí àtàbà tiẹ̀ délé gan pé bí àkìn tiẹ̀ bá ọ̀rẹ́ mi yẹn dàbí kí nǹkan tiẹ̀ ṣe nǹkan burúkú sí pé báyìí tó ṣe máa mú aṣọ mi lọ sílé babaláwo bọ̀ mo sọ̀rọ̀ pé ọ̀rẹ́ mi yìí àti kékeré láti jọ mọ́ra ó dẹ̀ ti pẹ́ ta ti jọ ń bára wa rìn tẹ́ pé anywhere tá a bá ń lọ máa sọ fún mi anywhere tèmi náà bá dẹ̀ ń lọ mo dẹ̀ máa sọ fún bọ̀ mo ṣáà gbé kinní yẹn sínú mo ò lè béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi torí mo ṣì ń rò pé bóyá tòótọ́ àbí irọ́ ni wọ́n wá sọ kinní kan wọ́n wá ní dádì mi wọ́n wá sọ̀rọ̀ nípa dádì mi
ọ̀rọ̀ tẹ́ pé nǹkan tó ń dájú ti sọ fún ìyẹn fún mi rí tẹ́ pé ìgbìmọ̀ ti dájú mi ò tẹ̀ sí rárá wọ́n á rò pé gbogbo nǹkan tí màá yìí sọ pé òótọ́ ni àtẹ́lẹ̀ tó sọ nípa ọ̀rẹ́ mi náà pé òótọ́ ni but mo rò pé tí ti ṣe deliverance yẹn màá tó béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi ok wọ́n wá ní pé nísìnyí pé kí n ní kọ́ pé àwọn fẹ́ ṣe deliverance yẹn fún mi pé bọ̀ àwọn fẹ́ kí ọ̀rẹ́ mi yẹn mọ̀ kó má di pé deliverance mi ò ní ṣiṣẹ́ wọ́n wá ní pé ká padà lọlé bọ̀ kí n padà wá gbà tí mo ṣe kúrò lọ́dọ̀ wọn báyìí mo wá dìde kúrò máa lọ bọ́ ọ̀rẹ́ mi mo wá bínú pé wo ká máa lọ ló ṣàbẹ̀gbẹ́ lọ́ọ̀ mi pé ṣe bá sọ pé a fẹ́ wá swim ṣé swim mọ́ ni mo wá ní ká máa lọ lé ìjọ pé inú tiẹ̀ ń bí mi bàtà ṣáwà dìde àwa lọlé wọn wá fún mi ní nọ́mbà wọn pé tí n bá ti délé o pé kí n pe àwọn so ìgbà tí mo dẹ̀ wá délé mi ì tí ì pè wọ́n gan wọ́n ṣàwà text mi pé pé kí n wá bá àwọn pé bọ̀ tí n bá ti ń bọ̀ kí n ra bottle water wá pé bottle water yẹn làwọn máa fi ṣe kinní yẹn pé kò ra ẹni pé mi need anything mi need àti ra anything pé bottle water lásán pé kí n wá bá àwọn níbi ibẹ̀ yẹn pé ó ní bọ̀bọ̀ kan tó gbé àwọn wá sí ìlú yẹn pé bọ̀bọ̀ yẹn làwọn máa ń ṣiṣẹ́ fún pé bọ̀bọ̀ yẹn làwọn máa ń ṣiṣẹ́ fún pé bọ̀bọ̀ yẹn ló gba rúùmù fún wọn bọ̀bọ̀ yẹn ló gba everything fún wọn ní hòtẹ́ẹ̀ yẹn. máa fọwọ́ pé ó yẹ pé àfa ọ̀tọ̀ ni torí èèyàn tí wọ́n lè gbé wá láti odidi Ìlọrin pé kó wá tún àwọn sílẹ̀ ní Àkúrẹ́ pé ó jẹ́ pé àfa ọ̀tọ̀ ni so àti mo ṣàwádìí inú bí mi pé kí nǹkan lá nǹkan mọ́rẹ́ mi àbí kí n ṣe mo táwọn aṣáà ti kú lára mi mo sọ fún ọ̀rẹ́ mi pé mò ń jáde ọ̀rẹ́ máa sọ pé ń bo mò ń lọ máa sọ pé mò ń jáde pé kò kàn pé ibi tí mò ń lọ àwọn ẹ̀ máa sọ pé irọ́ o pé òun ò ìgbà kí n lọ bẹ́ẹ̀ pé ṣe bí tàbí bá fẹ́ ṣèbí àwọn àpẹẹrẹ máa ó kí o sì tó ti fẹ́ tẹ̀lé mi ò ní ìlú àṣírí ẹ̀ máa tú ó ní àtẹ̀lé mi mọ́rẹ́ mi ṣe ó wá ní àṣírí tú báwo pé kí ni mo ṣáà fi bínú sọ̀rọ̀ ṣáà ló máa tẹ̀lé mi kó máa mọ bí mo ń lọ so àṣẹ kúrò ní nìyẹn kó mo bá fẹ́ pè mí pé kí wọ́n fẹ́ mi pé kí n sọ fẹ́ mi ibi tí mò ń lọ wọ́n á sọ pé wọ́n pẹ́ ṣé mo sọ fún ọ̀rẹ́ mi ibi tí mò ń lọ máa gbà pé mo sọ bàbá mi sọ pé àjọ máa lọ kí o pé ni mo padà ìwọ mo ṣe mo ṣàní pé kàn gbogbo yẹn kàn bí mi nínú ni mo sọ pé kọ̀ọ̀kan pé mo ṣàbẹ̀ pé ó máa síta gan ni ó máa dúró síta ní reception èmi pé mi máa lọ ṣe nǹkan tó fẹ́ ṣe nílé padà ló wá ní pé òkè bàtà wá débẹ̀ ó wá ní pé kí n sọ ibi rúùmù tí mo lọ yẹn gangan kí n sọ fún òun mo ṣáà sọ pé room number ibi tí mo lọ lélẹ̀ bọ̀ wọ́n ṣàdúró sí reception dèmí ọ̀rẹ́ mi wá jókòó sí reception mo wá ra bottle water yẹn mo darí ìgbà tí mo wá kanlẹ̀ tí mo wá wọlé wọ́n á ní kí n mú bottle water yẹn pé kí n mú lọ bedroom pé kí n ṣí wọ́n á ní pé kí n ṣí ní bedroom pé kí n háàdì omi mọ́ nú bedroom mo wá háàdì omi mọ́ wọ́n ní pé kí n fọ ẹsẹ̀ mi náà sínú ẹ̀ pé ìyẹn làwọn máa fi ṣe kinní yẹn mo ṣáà ṣe bọ́n ṣe ni pé kí n ṣe so mo wá bá wọn mo wá ní bottle water náà lélẹ̀ wọ́n á ní ẹ pé nǹkan tó kú báyìí pé kí n bọ́ gbogbo aṣọ mi má rò pé kí n bọ́ gbogbo aṣọ mi kẹ̀ wọ́n ní kí n bọ́ kó má tiẹ̀ kún anything sí mi lára kí n go naked má rò pé kí n go naked wọ́n wá ní kódà gan ìyá mi pé ìyá tó bí ìyá mi pé orúkọ báyìí ló ń jẹ́ pé ìyá mi pé wọ́n ti ní nǹkan tán ti ṣe gan tẹ́ pé wọ́n àfẹ́ ti èmi pé ìrànlọ́wọ́ làwọn fẹ́ ṣe fún mi o pé kí n wo àwọn páwọn kì í ṣàfà olóorun o pé ibẹ̀ náà ti fi TikTok page wọn hàn mí tán fi page wọn hàn mí tán fi Facebook page wọn hàn mí tìgbà tí mo dẹ̀ wo page mo rí pé wọ́n ní followers tó pọ̀ mo dẹ̀ tún wo gbogbo page wọn pé mo wá rí pé ó jọ pé àáfà gidi dẹ̀ ni àáfà yìí o torí wọ́n wé àwọn kinní tó máa ń wé sórí yẹn bíi àáfà ńlá ni so mo pa bóyá àáfà gidi ni àáfà yìí o wọ́n á sọ pé ìrànlọ́wọ́ làwọn fẹ́ ṣe fún èmi pé kí n bọ́ aṣọ mi ojú ṣàwà tì mí àti bọ́ṣọ so mo wá ní ṣe mo lè lọ sínú bedroom láti lọ bọ́ wá ní pé kí n lọ bọ́ mo wá lọ bedroom mo wá bọ́ ìgbà tí mo wọnú bedroom mo wá mú fóònù mi mo wá tẹ́sí ọ̀rẹ́ mi wá sọ pé tí yóò bá ti rí mi the next 30 minutes pé kó máa bọ̀ ní room number báyìí pé nítorí tí mi bá ti jáde láti room tí mo wà ní the next 30 minutes pé kó máa bọ̀ kó wá bá mi ọ̀rẹ́ mi ṣáà sọ pé ṣe mo sọ pé kó máa tẹ̀lé ṣe mo ṣáà ní pé tó bá ṣáà ti rí mi o pé kò kàn ẹ́ pé bọ̀ tó bá ṣáà ti rí mi the next 30 minutes kó máa bọ̀ ní room tí mo sọ fún ẹ gbà tí mo wá wọ bedroom yẹn mo wá lọ bọ́ṣọ mo wá fi tówẹ̀ rora mo wá bá wọn pé wọ́n wá ní pé kí n ju tówẹ̀ ńlẹ̀ pé ìwòwò ọmọlúwàbí tí mo wá sílé ayé pé kí n bọ́ yẹrí kí n bọ́ gbogbo nǹkan tó wà ní ara mi ok mo ṣàwájú tówẹ̀ yẹn lẹ̀ wọ́n wá ní kí n yí lẹ́ẹ̀mẹ́ta bọ̀ ojú ṣàwọn àǹtí mi mo fọwọ́ bo ọyàn mi mo ṣàfọwọ́ bo ara mi
mo ṣáà wá yí bọ́n ṣe ní kí n yí yẹn mo yí lẹ́ẹ̀mẹ́ta wọ́n wá ní òkè wọ́n wá ní kí n díjú ọmọ mo jẹ́ pé kí n tún díjú kẹ́ pé ẹ̀rù ń bà mí wọ́n má ní mo lè díjú wọ́n wá súnmọ́ mi mo ṣe súnmọ́ mi yẹn mo wá sá kúrò níbi tó wà mo wá sá síbi ẹnu ọ̀nà pé tẹ́ni tí n bá tẹ̀ fẹ́ ṣẹlẹ̀ pé máa kàn ṣí ilẹ̀kùn máa sá síta ọ̀kọ̀ọ̀kan náà ni mo fi ń ṣe gbogbo àwọn kan tí mò ń ṣe yẹn ọ̀kọ̀ọ̀kan náà gbọ́ torí ikú tó ná rí sí mi àti torí àwọn ọ̀rọ̀ tó ń sọ ló wá bà mí lẹ́rù tó yẹ kí n ṣáà máa fọkàn tẹ̀lé wọn lọ bọ́n ṣe wá ní pé kí n díjú mo ṣáà pé mo wá di ojú ẹyọ kan wọ́n wá jókòó wọ́n wá sún ibi tó wá jókòó sí ó wá jìnnà sí mi ibi tó ń jókòó sí wọn ò súnmọ́ mi rárá torí rúùmù yẹn tóbi rúùmù tó wá yẹn tóbi mo ṣáà sún síbi ẹnu ọ̀nà wọ́n wá ní pé mi bẹ̀rù pé kò sí kan tó fẹ́ ṣe fún mi pé kí n ṣèkì omi yẹn mo ṣèkì omi yẹn wọ́n ní kí n ṣèkì omi yẹn ìgbà tí màá fi wá la ojú kan kejì báyìí tí mo máa rí omi yẹn mo kàn wá rí i pé omi yẹn bí ẹ̀jẹ̀ ó kàn ti dì sínú wọn ò gba omi yẹn lọ́wọ́ mi o wọn ò gba omi yẹn lọ́wọ́ mi mo wá rí i pé bí ẹ̀jẹ̀ ó ti dì sí inú omi yẹn bí ẹ̀rù ṣe bà mí ni wọ́n á ní kí n má gbọ̀n kí n má shake pé kí n cover omi yẹn pé kí n má jẹ́ kí omi yẹn kàn mí lára mo máa wò pé lóòótọ́ ni mo tún wá rò pé lóòótọ́ ni ọ̀rẹ́ mi fẹ́ ṣáàtì pa mi òun wá ní pé nǹkan tí ọ̀rẹ́ mi tó ta sí ara mi pé òun làwọn ti bá mi yọ sí inú omi yẹn nìyẹn wọn á ní ó jọ pé kíní yìí confam lóòótọ́ o so wọn wá ní pé kí n cover omi yẹn mo ṣáà cover omi yẹn wọn á ní pé ṣé mo lè wọṣọ wọn wá ní pé kí n má ti wọṣọ wọ́n wá ní kí ó dàn báwọn fẹ́ pe èèyàn kan bọ̀ bọ́n ṣe wà lórí kọ́ yẹn tó lọ pe èèyàn tó fẹ́ pe yẹn mo wá sáwọ bedroom mo wá lọ wọ aṣọ mi padà so mo ṣe wọ aṣọ mi padà wọ́n wá ní àpé mi ń bẹ̀rù pé mo ti sáré lọ wọṣọ mo ṣáà pé ṣé mo ti ṣẹ̀dẹ̀ tí bá mi ṣe kíní yẹn ṣódẹ̀ ti tán báyìí wọ́n wá ní pé ìpele mẹ́ta ni ò pé ìpele kan láti ìṣèyẹn pókun ìpele méjì wọ́n wá ní wọ́n ṣe kọ́ nìyẹn wọ́n wá gbé fóònù yẹn sí loudspeaker gbé fóònù yẹn sí loudspeaker wọ́n ṣe ní ẹ ló báwọn fẹ́ pe ọmọ àfáà tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe pé èèyàn yẹn nìyẹn kó sọ pé ẹ ló ṣé o ṣì lè bá mi lọ sí ọjà alẹ́ ní Ìlọrin ní alẹ́ yìí pé ṣé o lè bá mi lọ sí ọjà alẹ́ bí ẹ sọ pé kò sí wàhálà pé òun máa lọ wọ́n á ní pé ó máa bá mi ra wọ́n máa mú fóònù wọn second phone ni wọ́n tó ń lò wọ́n á mú second phone wọn wọ́n á ń tẹ kínní yẹn wọ́n ní àbá mi ra pẹ́pẹ́yẹ èló náà ń ta pẹ́pẹ́yẹ funfun oye báyìí ni wọ́n calculate wọ́n ṣàkàkulé wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sọ àwọn oríṣiríṣi nǹkan tèmi gan ò gbọ́ rí mo ṣàmọ̀ pé pẹ́pẹ́yẹ nìkan náà mo gbọ́ nínú gbogbo nǹkan tó ń sọ wọ́n wá ní pé páwọn ti calculate ń sìn pé gbogbo nǹkan táwọn dé calculate pé ó jẹ́ 70,000 naira pé ṣé mi ṣáà rí pé àwọn onídòwò mi pé èèyàn yẹn gan làwọn máa sẹ́ndì owó yẹn sí tó máa bá mi ra gbogbo nǹkan lọ́jọ́ yẹn tán ṣe bá mi sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn 70,000 naira yẹn náà ló wà nínú àkáǹtì mi gbogbo owó tí mo ní láyé lọ́rùn 70,000 naira yẹn náà ló wà lọ́wọ́ mi wọ́n rò pé ó ṣe wá jẹ́ 70,000 naira tó wà lọ́wọ́ mi náà ni àfáà yìí sọ wọ́n á ní pé èmi ò ní 70,000 naira pé bọ̀ mo lè rí 50,000 wọ́n wá ní pé báwọn dẹ̀ ṣe rí mi yìí báwọn dẹ̀ rí ògo káwọn rí kinní kan o pé báwọn dẹ̀ fẹ́ ṣàánú mi ni o pé kíkú yẹn má bàa pa mí pé tí n bá rẹ́ anybody tó lè ṣòwò yẹn sí mi wọ́n á ní mi ò ní pé 50,000 nìkan ló wà lọ́wọ́ mi wọ́n wá ní òkè báwọn máa bá mi háàdì 20,000 naira sí lọ́wọ́ ara wọn báwọn bàbá mi fi 20,000 naira sí lọ́wọ́ ara wọn bọ́n ṣe pé èèyàn yẹn ni wọ́n wá ní kí n send owó yẹn sí èèyàn yẹn tó ń pè yẹn wọ́n wá fún mi lákàntì yẹn wọ́n máa sọ pé báǹkì mi ò kí ń sẹ́ndì owó sí àkáǹtì tó ń pè yẹn pé kó ń fún mi ní àkáǹtì tiwọn gangan wọ́n ṣe fún mi lákàntì tiwọn nìyẹn bí wọ́n ṣe 50,000 naira sí àkáǹtì tiwọn nìyẹn so gbà tí mo ṣe 50,000 naira sí àkáǹtì tiwọn wọ́n ṣe wá ní pé èèyàn yẹn báyẹn pé ó máa lọ bá mi rú ẹbọ yẹn ní Ìlọrin pé kó tó di pé àwọn dé Ìlọrin pé èèyàn yẹn á ti rú ẹbọ yẹn ní Ìlọrin pé mo ṣe wáyé pé mo pé kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ni kan mo ṣàṣọ báyẹn náà so mo ṣàpà Olúwa ò ṣe o pé ṣé mo lè máa lọ ṣé nǹkan yẹn ti tán náà bá ní ó ṣìkùn o pé ó ṣìkùn pé nísìnyí pé máa bọ́ aṣọ mi padà pé àwọn máa wá ní láti bá mi lájọṣepọ̀ wọ́n ní àwọn máa ní bá mi lájọṣepọ̀ pé kinní yẹn pé ó ti ń àfẹ́ẹ̀tì mi gan pé Ọlọ́run pé kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn gan wọ́n bá mi pàdé ní òní pé àwọn ní láti bá mi lájọṣepọ̀ so that wọ́n lè kó gbogbo kinní yẹn pé ṣé mi mọ̀ pé àfa Ọlọ́run ni wọ́n pé àwọn dẹ̀ máa lọ sórí òkè àràfà pé tó bá ti bá mi lájọṣepọ̀ pé kinní yẹn ó máa lọ pátápátápátá ìgbà tí máa gbọ́ ọ̀rọ̀ àjọṣepọ̀ máa sọ pé èmi ò ní lè ṣe àjọṣepọ̀ pẹ̀lú yín o ẹ̀yin tẹ́ jẹ́ àfà pé àjọṣepọ̀ ṣe tí wá dé nínú ọ̀rọ̀ yìí wọn aláwọn fẹ́ ẹ̀pù mi ni o kíníkan wọ́n ṣà ń súnmọ́ mi wọ́n ṣe ń súnmọ́ mi náà ni mò ń sún sẹ́yìn mo ṣàsún sí ẹnu ọ̀nà mo wá tẹ́sítì ọ̀rẹ́ mi yẹn pé tètè má bọ̀ lókè kó wá bá mi báyẹn o ti fẹ́ máa pé kó máa bọ̀ lókè pé kó wá bá mi so ìgbà tọ́rẹ́ mi yẹn wá kanlẹ̀kùn tọ́rẹ́ mi wá wọlé mo wá ṣílẹ̀ wọ́n ní ta ló ń kanlẹ̀kùn mo ṣàwá sílẹ̀kùn wá rí pọ̀rẹ́ mi ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣáàtì lórí WhatsApp ní pé ṣe báwọn sọ pé kí
ọ̀rẹ́ mi máa wà ṣe àwọn ṣe kinní kan wọ́n á ní pé tí sísítẹ́ mi ò ti gbà káwọn bá mi lájọṣepọ̀ pé kémi lọ wá 350,000 naira wá pé kí n lọ wá 350,000 naira wá pé 350,000 yẹn làwọn máa akọ àgbò báwọn máa ra àgbò báwọn máa fi omi ẹ̀jẹ̀ àgbò ẹ má bínú kí lẹ porúkọ àfọ àyẹn lẹ́ẹ̀kan wọ́n ní pé ṣe bí lọ́tún wọ́tà náà kọ́kọ́ sọ pé. sista nọmẹ kí lẹ porúkọ àfọ àyẹn. àmì ọlọ́run ṣé ṣẹ̀káyà bí kí ni correct spelling ṣé ṣẹ̀ká bí SHEI. àmì ọlọ́run ẹ má sọ̀rọ̀ yín lọ. àjàdí àmì ọlọ́run láti ìlú Ìlọrin. ẹ tẹ̀síwájú àfọ àti wọ́n sọ yìí ó ní àmì ọlọ́run nígbà tó rẹ̀ mi wá àmì ọlọ́run láti ìlú Ìlọrin. So bí ọ̀rẹ́ mi ṣe wá wọlé wọn bẹ̀rẹ̀ sí ní ṣàmì lórí WhatsApp pé àwọn dẹ̀ fẹ́ fún mi ní wọ́n fẹ́ ṣe deliverance yẹn fún mi pé bọ̀ọ́yẹ pé mi ò rẹ́dí pé mo tún ní kọ́rẹ́ mi máa bọ̀ pé ṣé bọ́ọ̀rẹ́ mi tán ní ó ń ṣe mí náà ni mo tún jẹ́ kó wọlé yìí wọ́n á ṣàtì mí ní WhatsApp wọ́n wá sọ̀rọ̀ níṣojú ọ̀rẹ́ mi mọ́ wọ́n á ní pé kó kúkú la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ kí ọ̀rẹ́ mi gbọ́ ká rí ọ̀rẹ́ mi yẹn gbọ́ pé mo gbọ́ pé kékeré ń ṣe mí kí n lè sọ pé mo fẹ́ la àṣírí pé ṣé tó bá lọ ṣe nǹkan míì fún mi ńkọ́ wọ́n á ní òkè wọ́n bá ní kẹ́mi lọ wá 350,000 wá sí tèmi ò ti gbà káwọn bá mi lájọṣepọ̀ 50,000 wá pé 350,000 yẹn la máa fi ra àgbò táwọn máa fi ẹ̀jẹ̀ àgbò yẹn táwọn máa fi wẹ̀ mí pé tí wọ́n ní ibo lèmi ti fẹ́ rí 350,000 wọ́n á ní pé mo lè rí 350,000 wọ́n á ní òkè o tí tó bá ti lè rí máa fún mi ní ọ̀ṣẹ̀ kan wọ́n máa fún mi pé ọṣẹ yẹn wẹ̀ tí má ti fi ọṣẹ yẹn wẹ̀ pé 350,000 yẹn pé máa rí pé ìfàtí gan kí February tó parí pé máa ra mọ́tò máa ra olórúkọ mọ́tò kan tó ń dá pé tí tọ́lọ̀ pé tí n bá lò dáadáa gan pé máa ra Lamborghini ní òkè wọ́n ti wá fún mi lọ́ṣẹ yẹn ni wọ́n tún fún mi ní kọ̀ìnkọ̀ìn tí màá fi wẹ̀ mo wá gba ọṣẹ àti kọ̀ìnkọ̀ìn yẹn mo wá gbà ní ọwọ́ wọn so bí mo ṣe wá gbà ìgbà tó fẹ́ fún mi ní kọ̀ọ̀kan wọn fún mi ní ìṣojú ọ̀rẹ́ mi o wọ́n sún síbi ẹ̀yìn báyìí wọ́n wá fún mi pé kí n kíp ẹ̀ kí n má jẹ́ kí ọ̀rẹ́ mi rí so mo á sọ fún wọn pé òkè pé wọ́n á ní pé kí n kó tó di pé wọ́n sọ pé kí n wá láàárọ̀ wọ́n sọ wípé kí èmi àti ọ̀rẹ́ mi kájọ sùn sí ọ̀dọ̀ wọn mọ́jú pé tó bá dáàárọ̀ pé sì tẹ́ pé ilẹ̀ ti ṣú pé àwọn nìkan ló dẹ̀ wà nínú rúùmù yẹn pé a máa lọlé wọ́n á ní mi ò lè sọ fún ọ̀rẹ́ mi pé kájọ sùn tí wọ́n pé torí ọ̀rẹ́ mi ò lè ever sùn ta láyé pé ọ̀rẹ́ mi yẹn pé kò lè ever sùn ta pé kò ní gbà tí n bá sọ pé kò ní gbà wọ́n ṣàníyàn pé kí n má wọrí iná pé kí n sọ fún pé ká jọ sùn pé ní tìta bá fẹ́ làwọn máa rà fún wa pé ká order anything máa ní pé mi tiẹ̀ lè sọ tìta gan kọ́rẹ́ mi tiẹ̀ gbọ́ ìgbà tí mo ṣàwọn tẹnu pé mi lè sọ mo wá ṣe bí pé mo ti ṣàtì ọ̀rẹ́ mi wọ́n ní mo ti ṣàtì ọ̀rẹ́ mi pé ọ̀rẹ́ mi sọ pé láyéláyé pé ká máa lọlé pé a gbọ́dọ̀ sùn síta pé bó ṣe jẹ́ àfààyàn gan pé ọ̀rẹ́ mi gan ń bẹ̀rù pé ká máa lọ so àṣàwà wọn á ní òkè pé ìgbà tọ́rẹ́ mi ti sọ pé a lè sùn pé ó yá pé kò sí wàhálà náà pé kèmi jí padà wá ní àárọ̀ ọjọ́ kejì pé omi tó wà lọ́mìí pé kí n drop ẹ̀ pé kí n má mú lọ lé o pé torí tó bá kàn mí lára pé another problem ni mo wá drop omi yẹn mo wá gba wọn wá fún mi lọ́ṣẹ̀ àti kọ̀ọ̀kan yẹn ìgbà tó wá dá àárọ̀ ọjọ́ kejì wọ́n wá pè mí pé àwọn tí ń check out pé àwọn tí ń padà sí Ìlọrin wọn láwọn ti padà sí Ìlọrin láàárọ̀ yẹn pé kí n sáré wá báyìí gbogbo ọgbà yẹn náà mo sì believe wọn náà bọ̀ ìgbà tó máa sọ̀rọ̀ ìbálàjọṣepọ̀ mo máa lù pa ṣé àáfàá yìí máa jẹ́ àáfàá Ọlọ́run lóòótọ́ tí ó tún sọ pé òun fẹ́ bá mi lájọṣepọ̀ mo ṣáà gọ́ ọ̀kadà mo wá lọbẹ̀ láàárọ̀ wọ́n wá gbé omi yẹn fún mi ẹ̀jẹ̀ tí mo rí nínú omi yẹn náà sì wà nínú omi yẹn láti bí àná yẹn wọ́n wá gbé omi yẹn fún wọn ní pé kí má jẹ́ kókó mi lára pé kí n lọ dànù so gbà tí mo wá dànù wọ́n ní pé ọṣẹ yẹn pé kí n make sure pé mo wẹ̀ ní aago 12 òru wọ́n wá ní kí n make sure pé mo wẹ̀ ọṣẹ yẹn ní aago 12 òru pé tí n bá fi lè wẹ̀ ọṣẹ yẹn báyìí pé màá rí owó tó pọ̀ pé màá dẹ̀ wá bá wọn ní Ìlọrin pé tí màá dẹ̀ ti wá bá wọn ní Ìlọrin pé màá lo ọjọ́ 3 pẹ̀lú wọn pé oníṣẹ́ táwọn fẹ́ ṣe fún mi so ìgbà tí mo wá délé ọ̀rẹ́ mi wá rí ọṣẹ yẹn lọ́wọ́ mi ọ̀rẹ́ mi wá sọ pé ibo mo ti rí kọ̀ìnkọ̀ìn ìbílẹ̀ àti ọṣẹ mi ṣàwádà lóòótọ́ torí gbogbo nǹkan tá a fà yẹn sì sọ fún mi gan bíi pé kí n kàn pa ọ̀rẹ́ mi yẹn dànù ló ṣe ń ṣe mí bíi pé kí n pa dànù ló ṣe ń ṣe mí bọ̀ mo ṣáà pé Ọlọ́run má jẹ́ pé ẹ̀mí èèyàn ò ní tọwọ́ mi kò ní tọwọ́ mi wọ́n mo ṣáà calm ok nígbà tí wọ́n wá ti wá lọ wọ́n wá pè mí lọ́jọ́ kejì pé ṣé mo ti lo ọṣẹ yẹn pé ṣé mo ti lo ọṣẹ yẹn wọ́n á ní pé mi ìgbà yẹn mo ti lò mo tẹ̀ lò wá dóní gan mi ò lọ ọṣẹ yẹn wọ́n wá ní pé wọ́n ṣáà ń pè mí pé ṣé mo ti lọ wọ́n máa ń pè mo ti lo ọṣẹ yẹn
tó tún wá di ọjọ́ kẹta wọ́n tún pè mí náà pé ṣé mo ti lọ ṣe yẹn pé báyìí pé mo ti lọ ṣe yẹn pé pé màá ti lówó pé màá ti wá bá àwọn onílọrin náà mo wá ní mo ti lọ ṣe yẹn so ìgbà tí mo wá wò pé tí ìtàn ti ń pè mí pé kí n lọ ṣe mo á mú ọṣẹ yẹn àti kọ̀ọ̀kan mo á ní pé kí n lọ wẹ̀ mo wá wò pé àfáà yìí ní pé tí n bá ti lọ ṣe yìí pé kọ́dún yìí kí oṣù yìí tó parí pé màá la Lamborghini mo pé àfáà yìí àwọn gan ò ní mọ́tò débi pé kí ní ìgbà táwọn lọ́ṣẹ tó lè jẹ ṣé ń gbọ́ mi sà. ẹ ń gbọ́. ẹ ló ṣe ń gbọ́ mi. ok wọ́n á ní ìgbà tí àáfà yìí fún mi lọ́ṣẹ pé ọṣẹ tó lè làǹgbọ́ báyìí tí àáfà yìí ò ní Lamborghini so mo kàn wá mú ọṣẹ yẹn má rò pé spirit mi ò wẹ ọṣẹ yẹn rárá spirit mi ò wẹ ọṣẹ yẹn then dáàdì mi ti máa ń sọ àwọn kan báyìí fún wa pé anything. èèyàn kan ń pè mí lórí WhatsApp ni ẹ má bínú mi ì mọ èèyàn tó ń fi fake number ń pè mí báyìí ẹ dẹ̀ rí pé mo wà live. hello ṣé ẹ̀ ń gbọ́ mi sà. dàbí pé àmì Ọlọ́run ti ń pe ìyá wa yìí wọn fẹ́ kó káàsì ọ̀wọ́n so ẹni tó bá mọ àmì Ọlọ́run ti káàsì o ìwọ tó ní Lamborghini ó ní ọkọ gba ọṣẹ ó dẹ̀ fẹ́ bá wọn sùn pé ó fẹ́ ra pé tó bá ti wẹ ọṣẹ yẹn wọ́n máa ra Lamborghini nǹkan tá à ń sọ nìyẹn á ní gbogbo àwọn àáfàá pátá kò sí àyà àti kùránì tó lè kà tó lè ṣe nǹkan kan ogun ní gbogbo wọn ń ṣe kúrà ìyá ọ̀nà mẹ́ta bá ti wà mẹ́ẹ̀ lè tẹ̀síwájú tí ẹ bá ti parí kọ́ ẹ ló sà ẹ ló ṣe ń gbọ́ mi sà. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ nínú. ok ẹ má bínú strange number kan ló ń pè mí so bí ìgbà tí máa fẹ́ wẹ ọṣẹ yẹn má jì mí kan ṣáà sọ mi pé kí má wẹ ọṣẹ yẹn jàre mo ṣe mú aṣọ yẹn mo ṣe dá padà nìyẹn mo wá wẹ ọṣẹ náà ó ṣàwá ń ti stop mi pé pé mo complain pé mi ò rówó pé ó yẹ kí n ti wẹ ọṣẹ pé tí n bá wẹ ọṣẹ yẹn gan pé màá ti wá bá àwọn nílọrin so that àwọn á lè mọ iṣẹ́ ọjọ́ mẹ́ta tán fẹ́ ṣe fún mi yẹn mi ṣàwá wẹ ọṣẹ so ìgbà tó wá yá wọ́n ṣáà máa disturb mi pé ọṣẹ yẹn gangan pé kí n wẹ̀ mo wá sọ fún wọn pé mo ti wẹ̀ ọṣẹ yẹn but mo parọ́ fún wọn ni pé mo ti wẹ̀ mi ò wẹ̀ so wọ́n ṣáà pa ó yẹ pé kí n máa bọ́ ńlọrin sí tí mo ti wẹ̀ ọṣẹ pé kí n máa bọ́ ńlọrin pé wọ́n á ní pé ṣé ọṣẹ yẹn ò ṣiṣẹ́ fún mi ni wọ́n á ní nǹkan ò kí tètè ṣiṣẹ́ lára mi pé nǹkan ò kí tètè ṣiṣẹ́ lára mi wọ́n á ní pé orú ara wo ni mo ní tí nǹkan ò kí tètè ṣiṣẹ́ lára mi so ìgbà tó wá yá ìgbà tí mo wá tún wá ro ọ̀rọ̀ yẹn bí inú yẹn ṣáà ń bí mi ọ̀rẹ́ mi tó wà lọ́dọ̀ mi yẹn bí mo kàn ṣe pé yẹn pé wá blessing kan why you carry mo wá sọ fún ọ̀rẹ́ mi yẹn pé wá tó ṣe torí ọmọ ìlú kankan ni èmi àti ọ̀rẹ́ mi yẹn mo sọ pé wá tó ṣe mú torí ọ̀rọ̀ yẹn ó tí wù mí kí n béèrè lọ́wọ́ ẹ̀ tipẹ́tipẹ́ torí inú ilé kan lájọ ń gbé àjẹjọ́ ń sùn ọ̀rọ̀ yẹn ṣáà ń ru mí nú mo ṣáà pé wetin I do you now kí ni mo ṣe fún ẹ tó fi gbé ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ babaláwo tó pé ti pé ọ̀rẹ́ mi yẹn ṣe kúnlẹ̀ nìyẹn bó ṣe ní fóun rẹ́jà ti tẹ̀lé mi lọ sí anywhere tèmi wá fẹ́ lọ pé òun máa lọ búra tó ń bá morúkọ mi lọ anything pé wáyé tèmi ṣe máa rorúkọ bá yẹn sí òun máa sọ pé àáfàá tájọ lọ bá ní ọjọ́ yẹn pé àwọn ló sọ fún mi pé nǹkan báyìí mo ṣe ní pé pé kí ni pé ká kó ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa gbàtà dé kó ọ̀rọ̀ lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa ni ọ̀rẹ́ mi dẹ̀ dúró níwájú òòṣà tó wà ní ìlú wa tọ́rẹ́ mi dẹ̀ búra pé tóun bá ṣe nǹkan báyẹn o bí mo ṣe ní last week mo ṣe wọnú díẹ̀ àáfàá yẹn pé àáfàá onírọ́ ni yín pé gbogbo tẹ̀dẹ̀ gbà lọ́wọ́ mi kó tó di pé gbà yẹn gan ó tún nígbà kan báyìí tán sọ fún mi pé kí n wá new note 101 pé kí n wá new note 101 ó ṣàn fún mi láwọn oríṣiríṣi ìgbà kan wọ́n ní kí n wá new note 101 lẹ́yìn ìgbà tán lọ sí Ìlọrin yẹn pé so that síìtì ọṣẹ táwọn fún mi yẹn tí ò ṣiṣẹ́ pé kí n sẹ́ndì owó sí àwọn pé new note 101 pé àwọn máa ṣiṣẹ́ kan sí pé àwọn máa lọ pin fún àwọn oníbàárà then ọṣẹ yẹn máa lè píìkì lára mi sí tí mo sọ pé ọṣẹ yẹn ò píìkì lára mi so mo ṣáà ní pé òkè pé mo ti gbọ́ ìgbà kan mo tún ní pé kí n ra lord 21 pieces báwọn lọ gbàdúrà ń bí kan pé báwọn ṣe débi bẹ́ẹ̀ pé orúkọ mi ló wá jáde ń bíbẹ̀ pé kí n ra lord 21 pieces so after that àgbà tẹ́mà tọ́rẹ́ mi ta ti lọ sílùú wa tọ́rẹ́ mi ti lọ búra níwájú kíní tó ń bá mọ edit àbí tó ń bá ti ṣe kíní gbà tí wọ́n confront the àfáà máa sọ pé scammer nìyí pé olè nìyí
pé owó tẹ̀ dẹ̀gbà lọ́wọ́ mi pé mi bá yín fa wàhálà o tẹ́ ò bá ti sí nǹkan kan tẹ́ ṣe sí mi lára pé ọṣẹ tẹ́ fún mi tí mo parọ́ fún yín pé mo wẹ̀ pé mi ò wẹ̀ ọṣẹ tẹ́ fún mi pé mi ò wẹ̀ ọṣẹ tẹ́ fún mi o pé mo kàn parọ́ fún yín pé mo wẹ̀ ọṣẹ yẹn ni o pé ọ̀rẹ́ mi tẹ̀ dẹ̀ ṣe pé pé ti lọ sílùú wa pé wọ́n dẹ̀ ti bá wa ṣe kíní ẹ̀ pé ọ̀rẹ́ mi yẹn pé she is innocent that she doesn't pé kò ṣe anything pé ẹ̀dẹ̀ fẹ́ ba relationship wa jẹ́ bí wọ́n ṣe kíkọ́ tó máa fi reply mi pé ta leléyìí ta ló ń sọ̀rọ̀ mo pé ta lélẹ̀ ta ló ń sọ̀rọ̀ ṣé ẹ save nọ́mbà mi tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ mí ni ṣé ẹ ṣe kíní kan mo ṣe náà pé ta ló ń sọ̀rọ̀ what do you mean mo ṣe wá ń change story fún mi bíi pé àwọn ò mọ̀ mí rí máa ní pé ti di bẹ́ẹ̀ àbí mo ṣe wá sọ fún àwọn èèyàn yẹn wá ní pé pé nǹkan báyìí ni kó tó di pé mo ṣe wá mo wá make video lórí ọ̀rọ̀ mi tí wàá parí ọ̀rọ̀ yẹn so àwọn èèyàn wá ń tàgì àmì ọlọ́run kan wá níbi àmì èmi ọmọ èèyàn tó ń jẹ́ àmì ọlọ́run tẹ́lẹ̀ èèyàn tẹ́mi mọ̀ tó ń jẹ́ àmì ọlọ́run wá ń tàgì àmì ọlọ́run kan pé wọ́n ní Canada ló wà pé you can never stoop so low to my level you can never do this you can never say I don't know any àmì ọlọ́run this is the àmì ọlọ́run that I know this is his name this is his page ìgbà táwọn èèyàn ṣàwọn lọ sórí page wọ́n ti private àkáǹtì wọn both is Facebook and TikTok account wọ́n ti private page wọ́n ti ṣe everything then after then so someone reach out to me ìgbà tí wọ́n ṣe fídíò yẹn tí fídíò yẹn go viral àti live àwọn ṣe screen tẹ pé a lot of people from the ohun wá di pé náà wá gbé mi iṣẹ́ wọ́n sọ pé mi fẹ́ orúkọ máa ẹ̀ pé mi mo bá orúkọ pé I have full evidence I have everything to back up my story I have everything with me pé mo bá orúkọ anybody jẹ́ tó bá mọ̀ pé mo bá orúkọ wọn jẹ́ ni kàn sue mi tí mi bá lè provide evidence ni pé ní ìgbà yẹn ni mo ṣe wọ́n ṣe accept pé bí a mò ń ba orúkọ èèyàn jẹ́ so ó wá ní lọ́ọ̀yà kan báyìí tó ń wọnú DM mi náà tó wá sọ pé is here to ìgbà tó ń kọ́ wọnú DM mi wọ́n kọ́kọ́ sọ pé àwọn máa sue mi àwọn máa rán mi lẹ́wọ̀n pé ṣé mi ní family tó lè bá mi ṣe case ṣé mi ṣe kinní kan ṣá wọ́n á ní pé mi ò ní lọ́ọ̀yà tó máa bá mi ṣe case yìí o pé èmi fara mi náà ni màá rojọ́ bọ́rọ̀ bá dẹ̀ ṣe ṣẹlẹ̀ náà ni màá ṣe sọ pé mo dẹ̀ nídìí evidence screenshot mo ṣe owó sí àkáǹtì wọn screenshot everything voice note wọn nígbà tó ń sọ pé ọ̀rẹ́ mi ní lára everything nígbà tó ń sọ pé wọ́n fẹ́ bá mi lájọṣepọ̀ tí mo sọ pé mo ṣe tó ń bó ṣe ń bẹ̀ mí ní WhatsApp pé kí n má bínú everything yẹn gbogbo everything evidence yẹn gbogbo everything ló wà lọ́wọ́ mi so gbà tí mo wá paste gbogbo àwọn kinní yẹn sí lọ́ọ̀yà yẹn tí mo paste everything sí lọ́ọ̀yà yẹn ní wọ́n á ní òkè o pé kí n send account mi pé 50k tí ó gbà lọ́wọ́ mi yẹn pé àwọn máa dá padà fún mi bí mo dẹ̀ ṣe drop account báyìí ni wọ́n dẹ̀ dá 50,000 naira yẹn padà fún mi mo dẹ̀ sọ fún wọn pé mo ti ṣe fídíò mo dẹ̀ ti sọ fún àwọn èèyàn ní online wọ́n á ní pé kí wọ́n kó tó wọ́n ní pé má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn mọ́ pé má bínú pé kí n má tiẹ̀ sọ̀rọ̀ pé kí n má tiẹ̀ wá online wá sọ anything mọ́ pé kí n delete ẹ̀ lórí page mi wọ́n á ní mo kì í ṣe pé bí a torí owó tó ń bẹ̀ lọ́wọ́ mi yẹn gan ló ń ṣe mí pé but like I'm trying to save others because ìrísí ti pé I'm trying to save others pé torí nǹkan tó yà mí lẹ́nu jù ni wípé bí wọ́n ṣe sọ omi yẹn di ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́ pé so and I'm scared èèyàn tó lè sọ mí di ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́ tí mo mọ̀ tó ti fi àtúntò sára mo wá sọ fún ẹ̀bẹ̀ máa ń ṣàṣọ pé kí n delete everything kí n yé wá online mọ́ kí n dẹ̀ private account mo dẹ̀ ní pé wọ́n ti invite mi sórí àwọn èèyàn ti fẹ́ mọ̀ wọ́n ti fẹ́ mọ̀ bọ́ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kó má di pé bí àwọn parọ́ mọ́ àáfàá yẹn àbí something so I can't just keep short like that so bọ́ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. so àwọn tó ń sọ pé bí mo tẹjú bọlé like I said ìgbà tí mo bẹ̀rẹ̀ story mi ò tọ́jú bọlé we went to a swimming pool tẹ́ bá dé hotel yẹn picture mi báyìí náà fi ṣe kí ni saloon wọn my own picture náà fi ṣe saloon wọn ní dp mi yìí picture tó wà ní dp mi yìí hotel yẹn ni mo sì ti ya picture yìí hotel yẹn ni mo ti ya picture yìí so like mo máa gym lóòótọ́ yẹn mo máa lọ ṣerun bíbẹ̀ even when I did my birthday ìgbà tí mo ṣe birthday mi ní 2022 hotel yẹn ni mo ti ṣe birthday mi so a máa ń lọ bẹ̀ lọ swim dáadáa that is not my first day kì í ṣe first time tí màá lọ sí hotel yẹn nìyẹn so bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn sà. ẹ ṣe ìyàwó so tá a bá ní ẹni tó fẹ́ sọ sí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bí èèyàn kọ́kọ́ ló ń sọ ẹni ẹlẹ́ni lòun ò mọ̀ Jamiu àmì Ọlọ́run ni so ẹ̀yin lè má lọ ṣèwádìí bí yá ó pé méjì àbò pé mẹ́ta àbò pé mẹ́rin so àwọn ò mọ̀ yẹn so ẹni tó bá lọ́rọ̀ tó fẹ́ sọ ẹ lè tẹ̀síwájú ẹ ṣe gbogbo lé. ẹ ṣeun sísítà mi ẹ jọ̀ọ́ ẹ má disclose location yín ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì.
ẹ dẹ̀ máa ṣọ́ra fáwọn calls tẹ máa gbé àtàwọn messages tẹ máa reply to. ẹ alright ṣeun. tó mo ṣe wà lórí láìfù yìí náà mò ń gba ọmọ kọ́ yẹn kàn strange number wọ́n máa pè yín gan wọ́n sì máa gbé pè wọnú DM yín so ẹ wà ẹ̀kẹ́ heads up that's what I mean your heads up. ẹ ṣeun. ti pè yẹn bí kẹrẹ bí sí speaker kí gbogbo wa gbọ́ ohun tó fẹ́ sọ. Sister Onome mo kí yín congratulations o. Azumi pẹ́ ti lọ wọṣẹ́ báyìí ẹ̀ sì wọ́n ti da aṣọ èkó eégún bòyí nílọrin. Ọ̀kọ́ jẹ́ pé ọ̀tá yín. wọ́n ti ṣá wọ́n ti sọ wọ́n dá lápàtà. Ọ̀kọ́ jẹ́ pé wọ́n ti ṣá ọ̀tá yín jákujàku mo ṣàbá yín yọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé àsọmọlé ayílála ẹ sì lọ wẹra inú ayílála tó bá gbọ́wọ́ kọ́ káyílála pọn mi sí ń kùn. Bó ṣe máa rí nìyẹn o. Mo kí yín congratulations ẹ kú oríire. Ṣé ẹ rí ẹ̀yin gbogbo èèyàn ẹ ti ń gbọ́ nísìn. Àwọn àfáà yẹn wọ́n ti sọ pé àwọn ẹgbẹ̀rún kan wọn ò níṣẹ́ wọn ò lẹ́ni tì ẹni tó máa gbà òun náà ń wá kiri wọ́n ṣe máa ṣe bí èèyàn gidi tán láwọn ríran wọ́n ti wẹjú ni o wọ́n wẹjú wọ́n ń lo mọ̀ àfáà tó bá lòun ríran sí ẹ irọ́ ni o kò sọ fún pé òun bọ̀ wọ́n ti rí gbogbo nǹkan tó wà lára ẹ wọ́n ti rí everything olórí burúkú ni wọ́n o ẹ má gba strange náà mo mọ̀ pé wọ́n ti ń pè yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ náà ṣe ń pè yín pé ẹ má sọmọ evidence tó fi dówó padà ó wà evidence wípé ó ní gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ yín nǹkan tó bá fẹ́ ṣe kán máa forí ara wọn gbé torí oníṣẹ́ ibi ni wọ́n iṣẹ́ burúkú kún ọwọ́ wọn so I wish you congratulations o ẹ ní jésù fi ààyè o ẹ̀yin àáfàá ẹ lọ wáṣẹ́ ṣe o ẹ ti cast o whether you are àmì ọlọ́run from Ìlọrin or whatever lọ wáṣẹ́ ṣe torí pé ayé yín ti bàjẹ́ báyìí ìkọ̀ọ̀kan bàbá èṣù lálọ́ á máa tú àṣírí yín ni sister congratulations. Ẹ ṣeun. ṣẹjẹ mọ ọkọ tó dùn mí wá ìtọ́ ẹ pé àwọn àfáà yìí wọn lè dálé ayé tí wọ́n gbé láì ká babaláwo along kí ni babaláwo ṣe fún yín gan gbogbo ìwà burúkú ayé yọwọ́ àyè àfáà lọ́dẹ̀ pín sí ẹ̀yin olórí ibú àṣìlẹ̀ Ìlọrin kọ́ sẹ́pè fún yín ní sẹ́yìn ó ń dáko ni sẹ́yìn lè sọ kádà ní ẹ̀ lè ṣe bricklayer ni abẹ́ ẹ̀ lè wá kẹ̀kẹ́ náà pep ẹ wá sọra yín di ọ̀lẹ́ abẹ́kán náà gbọ̀n ẹ̀ wọ́n máa wẹ́n tó máa lò ní 419 olórí ibú ọfẹ bàǹtí aláàtí su ẹ̀ẹ́dẹ́gbọ́dọ̀ dún àwọn màálù tẹ́sí nílé ẹ̀ lọ́rin àwọn màálù àpò ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀ máa bá wọn sùn kiri títí ẹ̀ lóko ẹ̀ lódò ẹlẹ́yìn ṣiṣẹ́ àfa kẹpasán àtẹ̀yìn àǹtí wa náà this is big evidence for every one of us àtẹ̀mí náà àtọkùnrin àtobìnrin wa sísítà yìí sí wọn láwọn lọ wẹ̀ ní swimming pool ni wọ́n lọ sóhun tẹ̀ ní ṣé èèwọ̀ ní kéèyàn lọ gbádùn ayé ẹ̀ ni ìwà àfáà kan ò níṣẹ́ kí ló ń wá kiri ló ń tẹ̀ kí ló ń wá kiri débi pé òun wá ẹni tó máa gbá kiri so ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ fún ẹ̀yin èèyàn tó kù tẹ̀sí ń gbọ́ wa tó jẹ́ pé ẹ̀ní tì ní problem kékeré báyìí ẹ̀ máa ti máa tójú bọlé aláàfáà kiri kí láàfáà ní agbára ó ní Quran ní wọ́n parọ́ fún wa ó ní Quran ò lè jóná Quran ló jóná jù ó yí sì láti jóná wọ́n dẹ̀ parọ́ fún yín anything tó bá ṣẹlẹ̀ sí yín báyìí máa tójú bọlé àfáà kiri ni kò ẹ̀sùnlẹ̀ yìí yá wa kò sí àfáà tó lè help yín after tó bá ba yín sùn ni kí arúgbó ya 80 years kọ́ bá ìṣòro lọ́dọ̀ àfáà ò fẹ́ fi ẹ̀yìn ya 80 years yíyé pẹ̀ ni a fẹ́ bá ya ẹ̀sùn náà ni kí ló dé kò sẹ́ni tí ó kì í ní ṣòro tí ṣòro bá dé bá yín ẹ béèrè lọ́wọ́ àwọn òbí wa pé kí ni nǹkan tá à ń ṣe nílé wa nídìí ọ̀dọ̀ ẹnì kankan kúrò kìlọ̀ gbé sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ nìkan tẹ́ bá mọ òrìṣà tó ń bọ nílé yín ẹ béèrè lọ́wọ́ àwọn òbí tó bí wa kí ló ń ṣe nílé yín nígbà wáṣẹ̀ tó bá sọ fún yín tẹ́ ẹ bá mọ̀ bọ ẹ pé babaláwo kan kó bá yín bọ kẹ́ súre síbi òòṣà yẹn kódà kẹ́ má rí ojúbọ òòṣà yẹn mọ́ in the name of family house yín ẹ súre nípa òòṣà yẹn òkè sọ̀rọ̀ yá di pẹ̀tẹ́lẹ̀ nídìí àfáà kan tí ò níṣẹ́ wọ́n brainwash wa títí ẹwọ́n tó sọ lé ayé wa dì gbogbo àwa stand sí 419 tó bá ba tèèyàn jẹ́ ẹ believe pé tẹ́ bá ti ba tèèyàn jẹ́ ayé tí yóò lè dá that is our ilé Nàìjíríà lọ́wọ́ yìí life tá a live fún nìyẹn pé tẹ́nìkan ò bá ti ba tẹnìkan jẹ́ life ẹnìkan ò lè dá kò rí bẹ́ẹ̀ yẹn so life tá a live gan àwa gan tá a live life yẹn I understand yẹn ẹ wo àfáà láwùjọ wa wọn ò níṣẹ́ wọn ò lóko wọn ò lódò wọn wẹ́ni tó máa lò ní 419 kiri ẹ̀yin ìjọba náà ẹ̀rẹ̀ lajú kalẹ̀ ẹ̀ wò wá
ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin DSS so nígbà tó bá ń pààyàn everyday kẹ́ tó lè take action. Boko Haram ń pààyàn ẹ̀rí kankan ṣe sí esme wọ́n dìyàn gbé ẹ̀rí kankan ṣe sí àwọn àfáà náà ní ìsìnwọ́n ní sọ́ra wọn di alápàtà ẹ̀rìn èèyàn náà fi rúbọ fàlà báyìí ẹ̀jẹ̀ èèyàn làlá ń gbà báyìí ẹ̀yin DSS ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin gómìnà wa Abdulrahman gómìnà of Kwara State Ìlọrin ẹ̀jẹ̀ èèyàn náà fi bọ àlà nílọrin báyìí láfi sọ fún yín tẹ́wúrẹ́ yín bá sọnù ẹ má wá tágùtàn yín bá sọnù ẹ lè má wá bẹ̀tọ́mọ yín bá sọnù ẹ̀sùn obìnrin ẹ wà lọ lọrin o Ìlọrin èèyàn náà fi bọ àlà ń bẹ̀. Ẹ jí ká mọ nǹkan tá à ń ṣe tẹ́nìtì tó bá ṣẹlẹ̀ sí wa kò sẹ́ni jókì ní ṣòro tí ṣòro wá débẹ̀ dá ẹ ké pe àwọn onílẹ̀ yín ẹ ké pe àwọn babalá baba yín ẹ ké pe àwọn ìyálàyà yín wọ́n máa jẹ yín ní o. Ẹyẹ jí káfà kan máa tan owó gbà lọ́wọ́ yín mọ́. Ẹ wo sísá wa yìí sì gbà tó lọ tó bọ̀ tó fẹ́ trust ọ̀rẹ́ wọn ó padà lọ sílùú wọn ọ̀rẹ́ wọn wá fi òsàlù wọn ó fi búra ni wọ́n tó trust ẹ̀ tó bá fi Allah àbí Quran búra fún wọn wọn ní believe ẹ̀ bẹ́ẹ̀ orí sáyé tó ó mọ̀ kọ́ yẹ this thing is very easy tẹ́ni tàkísà ní tààtàn ó lè fi Allah àti Muhammadu àbí Quran tí wọ́n print ní China wọ́n máa fi búra fẹ́mi kí ló kàn mí pẹ̀lú yẹn fi àwọn irúmọlẹ̀ wa búra fògún fi búra fi Ṣàngó búra fún Bàtálá búra fún Ṣàngó Olúkòso fi búra fún mi so ìgbà yẹn ni màá gbà ẹ gbọ́ bẹ́ẹ̀ ló ń lo Kùránì tó ń print ní China àbí Allah sì gírí Allah tó ń ṣe nìmọ́nù Kaaba kí ló kàn mí pẹ̀lú yẹn mọ́ra láǹṣẹ́ ni àbí Muhammadu tí wọ́n fi májèlé padà nù so ẹ jí ká mọ ohun tá à ń ṣe àròyé ò kágbọ́n afẹ́fẹ́ ló ń gbé lọ. So nǹkan tí ìyá wa yìí wá sọ tí wọ́n ṣe share experience wọn pẹ̀lú wa ni pé torí àwọn ẹlòmíì tí wọ́n yìí ní trust nínú àwọn àfáà tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn àfáà gangan ni wọ́n ń ba ayé jẹ́ ni ìyá wa ṣe ní kí àwọn sọ ẹ wo irú àbámọ̀dá tí àfáà yẹn ṣe sísá wa yìí wọ́n ra table water àfáà yẹn dẹ̀ ní kó máa shake ẹ̀ kò ń ṣe ọwọ́ àfáà lómi yẹn wà omi yẹn dẹ̀ di ẹ̀jẹ̀ ṣé mọ̀ pé irú àbámọ̀dá tí àfáà yẹn lò tí àfáà yẹn dẹ̀ sọ ìtàn oríṣiríṣi fún sísá wa yìí orúkọ àfáà yẹn ni Jamiu Àmì Ọlọ́run tó dẹ̀ sọ ìtàn oríṣiríṣi fún sísá wa yìí ṣé mọ̀ pé sísá wa yìí ìtàn tó nǹkan ti gbọ́ rí wọ́n wò pé dájúdájú àfáà yìí ó confam nǹkan yìí ló mú sísá wa ìgbàgbọ́ nǹkan táfáà yẹn sọ lọ ṣe dá lóhùn bó ṣe ní kó padà wá ló jẹ́ kó padà wá ìgbà tó wá lóhùn fẹ́ bá wọn sùn ibẹ̀ ló wá ń yà wọ́n lẹ́nu pé àwọn fẹ́ bá wọn sùn báwo so wọ́n sọ fún síta torí àwọn ẹlòmíì pé kí ẹ má bàa fọ́ fún irú nǹkan báyìí so àfáà tó ń jẹ́ Àmì Ọlọ́run mo mọ̀ pé bí àwa máa gbọ́ mi tó bá wà báyìí àbọ̀ wọn tó bá fẹ́ràn wọn máa sọ fún ẹ lọ wá iṣẹ́ ṣe adé sọ fún gbogbo yín ẹ lọ wá iṣẹ́ ṣe tẹ bá ń ṣiṣẹ́ ẹ ní máa lè fẹ́ lùyàn jìbìtì kí ló nù ẹ láti máa ṣiṣẹ́ ẹ̀yin àfáà ìkan náà lẹ wá ta lẹ́ni gbogbo nǹkan lẹ́wà ò dá ẹni ẹbọ ò dá adẹ́padà rí pé ẹbọ lẹ́ ń ṣe kò sí nǹkan kan nu Kùránì tẹ́lẹ̀ lò tá bá béèrè lọ́wọ́ yín sì pé ááyà wo lẹ máa kà tó máa máa yé èèyàn dá kò sí tẹsibí wo lẹ máa fà tó máa máa kò sí nǹkan tẹ́ bàjẹ́ gbogbo nǹkan lẹ́wà iná lẹ́wà padà wà ń lò bí àáfàá kan náà tó polówó ojú màálù 16 amúfọ́nrán ẹ̀kan jáde tó ń sọ pé tẹ́ bá ń wá owó ẹ máa kọ́kọ́ kọ̀yìn sọ́lọ́hun tẹ́ bá ti wá rówó tán ẹ wá kọjú sọ́lọ́hun àmọ́ ìgbà tẹ́ gbé ìkéde àáfàá ìdè ẹ kọ́kọ́ bà gbogbo nǹkan lẹ́wà jẹ́ gbogbo ọmọ babaláwo ẹyẹyẹ wọn táwọn yẹn bá gbé ọmọ babaláwo wọn máa sá fún ni ní skul nígbà tá a wà ní skul ní boarding house nígbà tí mo wà ní secondary school tá a bá rí yẹn pọ̀ ọmọ babaláwo ni a máa gbọ̀n tá a bá gbọ́ pé yẹn pé bàbá ẹ̀ babaláwo a máa gbọ̀n torí wáàsí táwọn àfáà ti ṣe fún wa ní mọ́ṣáláṣí pé babaláwo ìkà ni wọ́n o èèyàn burúkú ni wọ́n o àṣẹ́yìn gangan ẹ fẹ́ gba iṣẹ́ wọn máa ṣe gangan ni bọ̀ kò sẹ́ni tó mọ̀ nígbà yẹn ìsìn ojú ti wá là ẹ̀yin àfáà ẹ máa sọ síta pé ẹ lọ ka kéwú báyìí nǹkan báyìí máa ṣẹlẹ̀ tí ó bá jẹ́ pé àwọn èèyàn máa ń ka Kùránì àti tẹ̀síbíù fi lówó ni àwọn ìmọ̀ọ̀mù ló yẹ kó lówó jù àmọ́ ẹ lọ wò àwọn ìmọ̀ọ̀mù wọn kùṣẹ́ ju ekunú ṣọ́ọ̀ṣì lọ ẹ lọ wọn àfáà yẹn náà gbogbo àwọn ìmọ̀ọ̀mù pátá ṣé lórí ẹ̀wọ̀n oníbẹ̀lẹ́nu tó wà níwò yẹn la fẹ́ sọ ni ó kùṣẹ́ débi pé tó bá ti wó ṣé ó bá wọṣọ kan tó bá gàfẹ́ gẹ̀ẹ́sì báyìí ẹ̀ yìí mọ̀ pé akùṣẹ́ ni ẹ lọ wo gbogbo wọn tó bá jẹ́ pé Kùránì àti tẹ̀síbíù ó mú àwọn àfáà lówó àfáà ló yẹ kó lówó jù náà ẹ wá lọ́wọ́ wọn àwọn lọ́kùṣẹ́ jù
ẹ lọ wò lọrin ẹ lọ wo gbogbo táwọn àfáà yẹn wà ilẹ̀ haúsá wọ́n kùṣẹ́ débi pé àmọ́ ẹnu jẹ́ mẹ́ta yín sìn tó débi pé wọ́n ti mú àwọn olórin mọ́ra àwọn òṣèré orí ìtàgé àwọn yẹn ni wọ́n ń re jẹ ni wọ́n ń gbá torí àwọn àfáà ti sọ fún àwọn yẹn pé ẹ má lọ ọ̀dọ̀ babaláwo iṣẹ́ babaláwo dẹ̀ lọ́wọ́ àfáà ń ṣe fún wọn ẹ lọ́wọ́ àfáà yìí ẹ máa rí wọn pẹ̀lú àwọn olórin òṣèré wọn á máa ya fọ́tò wọ́n dẹ̀ ti parọ́ fún àwọn eléré yìí àti olórin pé ẹ má lọ ọ̀dọ̀ babaláwo ọ̀fíìsì tó bá dẹ̀ dọ́dọ̀ ẹ̀yìn àfáà iṣẹ́ babaláwo kan náà dẹ̀ lẹ́ ń ṣe fún wọn so nǹkan táwọn sọ fẹ́ yìnyín ni pé ẹ lọ jára yín gbogbo nǹkan táwọn àfáà yín tán yín kẹ́ má ṣe ìdílé yín irọ́ lọ́wọ́ àfáà ń pa gbogbo àwọn àfáà yìí wọ́n ń ṣe gbogbo nǹkan tó wà ń dílé wọn irọ́ ló pa fún yín dórí àwọn tó jọmọ lọrin gan tó máa sọ pé kò sí eégún lọrin kò sí kinní kan irọ́ gidi ni wọ́n pa àwọn ń gbé ẹbọ débi pé wọ́n ń ṣe oògùn ju babaláwo lọ so gbogbo àwọn àfáà irọ́ ló pa fún yín ẹ̀yin èèyàn ẹ má fọ́ fún géèmù wọn wọ́n máa ń ṣe nǹkan kan àbámọ́dá bíi magic òun ni gbogbo nǹkan tẹ́ máa rí yẹn wọ́n dẹ̀ máa ń wẹ̀jú wọ́n máa wẹ ojú tó máa rí nǹkan tẹ́ jẹ lánàá wọ́n máa rí nǹkan tẹ́ jẹ ń jẹ tàwọn á rí nǹkan tó ṣẹlẹ̀ sí yín àwọn tíríkì yẹn lásán ni wọ́n máa ń lò kò sí iṣẹ́ kankan tó ń jẹ́ sí àfa so àmì ọlọ́run ayìlẹ́lòmínà tó fẹ́ wá sọ story nípa ẹ̀bọ̀ ẹni yẹn wà níbi iṣẹ́ ẹni yẹn máa wá ní next time tó máa wá sọ bó ṣe lu òun náà ní jìbìtì so ẹni tó bá fẹ́ tẹ̀síwájú ta tó kírun so ẹ má gbàgbé a máa kírun ní èdè Yorùbá a máa kírun ẹ lè gbọ́ nǹkan tí wọ́n máa ń kà ní Lárúbáwá a máa kà ní Yorùbá so sista Nome ẹ ṣe púpọ̀ bẹ ṣe wá sọ experience yín fún wa torí kò easy kò rọrùn ẹlòmíràn ní lè sọ á máa bẹ̀rù pé wọ́n máa tírẹ́tì òun wọ́n á máa lé òun kiri. kí sísá yẹn kọ́ lọ rìpọ́ọ̀tù ní police tó bá wà ní surroundings wọn. náà kò tí ẹ sí ẹ̀sẹ̀ tó lè tírẹ́tì wọn gbogbo evidence wà lọ́wọ́ wọn ti fi hàn wá bó ṣe sẹ́ndì owó gbogbo ṣáàtì wọn wà so ẹ má bẹ̀rù ẹ̀yin tá à ń béèrè nípa fọ́tò nǹkan tó ṣẹlẹ̀ ni pé àti ẹni yẹn wọ́n ti reach out sí sísá yìí pẹ̀lú lọ́ọ̀yà wọ́n dẹ̀ ti refund 50,000 wọ́n dẹ̀ ní kí sísá wa ìkọ́ máa sọ ọmọ àwa la sọ fún wọn pé kọ́ máa bẹ̀rù since tí ẹ̀rí wà bí wọ́n ṣe sẹ́ndì owó wọ́n lẹ́tọ̀ọ́ àti sọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn experience wọn ni èèyàn kan ò lè pa wọn má gbogbo wọn lẹ́nu so ẹ má bẹ̀rù bọ́ ẹni náà ẹni tẹ́ bá fẹ́ wò ẹ lọ wo péjì ẹni náà àmì ọlọ́run Jamiu àmì ọlọ́run whatever ẹ lọ wò so kò sẹ́ni tó bẹ̀rù èèyàn kan pé ó wà pẹ̀lú èèyàn kan ó mọ̀ èèyàn kan rí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ni wọ́n sọ aláwọn ẹlòmíì tí wọ́n yìí lẹ́ experience bẹ́ẹ̀ àwọn ẹlòmíì ń bẹ̀rù àwọn ẹlòmíì ojú ń tì wọ́n ẹ wo nǹkan tó sọ fún sísá ìgbà tó dé DM wọn wọ́n sọ fún wọn pé ṣó lówó ẹjọ́ torí táwọn bá máa ṣe àwọn máa gbé ṣó ní lọ́ọ̀yà kẹ́lẹ̀ fi máa rí nǹkan báyẹn so ẹni tó bá gbọ́ ìtàn yẹn dáadáa ẹ rí i pé kò ń ṣe pé owó ni àáfàá yẹn nílò ìyẹn àmì ọlọ́run yẹn ó pé gangan ló fẹ́ ó fẹ́ ó pú e sísá wa yìí ni ó fẹ́ pàpà sùn pé nǹkan yẹn gangan ló ṣẹlẹ̀ tẹ bá gbọ́ ìtàn yẹn sórí nǹkan tó sọ fún wa yìí wọ́n ní ó ní èèyàn kan gbé òun wá ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì yẹn ó fẹ́ wá ṣiṣẹ́ fún èèyàn kan bẹ́ẹ̀ ni sísá wa yìí dẹ̀ fẹ́ lọ wẹ̀ ó wá rí wọn ó dẹ̀ kí wọn bó ṣe bá wọn sọ̀rọ̀ nìyẹn so bóyá wá parọ́ nípa ibi tó ń gbé bíyà lọ́rin àbí wọ́rẹ́ àbí Èkó ó lè parọ́ fún wọn bọ́ bó ṣe lo lọ́jíìkì yẹn nìyẹn ó wà lóòtẹ́ẹ̀ ó lóun wá ṣiṣẹ́ fún èèyàn kan bẹ̀ sísá wa yìí fẹ́ lọ wẹ̀ ó dẹ̀ rí wọn ló approach wọn so bí ibẹ̀ ṣe jẹ́ nìyẹn so gbogbo ilé ẹ ṣe a máa kírun ní èdè Yorùbá so fún gbogbo ẹ ṣe ojú àyíká bá fẹ́ kírun. ẹ ṣe ẹkú ètò látàárọ̀ bọ nǹkan tí mo kàn fẹ́ sọ fún gbogbo lé ní pé ṣẹ́rí kínní ó jẹ́kọ̀ fún gbogbo wa pátápátá gbogbo àwọn tó ń pera wọn ní ẹgbẹ̀rún kan ìyá àfa kò sí nǹkan tán lè ṣe irọ́ burúkú ni gbogbo wọn tẹ́ bá wò lọ́rin tó ń pè lọ́rin gangan tó bá níbo kí náà ń ta mẹ́rin gbogbo tó ń ta kan àwọn ìyàwó ló ń tewé ọmọ àwọn náà ra àwọn náà lo nǹkan wọn so gbogbo ẹjẹ jẹ́ ká ṣí ọpọlọ wa atọkùnrin àtobìnrin lọ́rọ̀ ibà wí tí wọ́n tọ́jú àfa lọ bá àwọn tó bá mọ̀ tó máa ń ṣe lẹ́yìn wálé yín lọ àwọn àfa ìwọ̀n ní nǹkan tó fẹ́ fa anybody rubbish náà wọ́n fà kò sí nǹkan tó lè ṣe láyé wọn idán lásán náà ń ṣe idán náà fi ṣe idán lásán ni wọ́n kàn ń lo brain everybody níwọ̀n ní tán lè ṣe agbára kan tán ní òsì tó máa lágbára ni àwọn fúnra wọn á lówó ni máa ṣàdúrà fún wọn ni máa ganú sí kiri kí ló tà fún ọ̀ṣọ́dọ̀ fáwọn ọmọ ẹ̀kan ṣorí ire tí wọ́n tọ́jú ní dọ̀tí tó bí mo tó dà sílé kéwú ẹ jẹ́ ká yára wá sẹ́yìn tó bá kà ní ẹ jẹ́ ká tún rò ẹjọ́ torí Ọlọ́run gbogbo ilé àdúrà wa máa gbà ó. bàbá ẹjọ ẹwọn ẹni tó fẹ́ ṣí ojú ẹ lè ṣí ojú adé fẹ́ kírun báyìí. tabati ẹ bá rà àfáà tó bá sọ pé òun ò ń ṣoògùn òun ò ṣe kinní kan ó ń gbowó lọ́wọ́ Saudi ni lókẹ́sọ̀ tó kálukú wọn fi jẹun ló yàtọ̀tọ̀ ẹ bá wo Rasidi Situ àbí lóko ẹ Saudi ló ń bọ́ yàwó ẹ ló ń bọ́ ọmọ ẹ tẹ bá wo orú mufti ó ń gbẹ lẹ́nu Saudi ló ń bọ́ wọn Rasidi Olúwo Saudi ló ń bọ́ wọn wọ́n pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹ tó yẹ pé Saudi ló fún wọn ní salary every month wọ́n dẹ̀ that's reason why tó fi ń sáré pé báwo nílẹ̀ Yorùbá ó ṣe bàjẹ́
báwo nílẹ̀ Yorùbá ó ṣe dáwóró so náà làwọn fi dìde tẹ́yìn bá ya látojú ràn tẹ́ pé ẹ fẹ́ kọjú sínú ilé báyìí kọ ẹ̀yìn síta ẹ mọ̀ tọ̀ sínú lẹ́dẹ̀ mọ́ ẹ kọ ẹ̀yìn síta olórí ibú ọmọ àlè ní mọ́ ń ṣe bẹ́ẹ̀ so àwa gan ti dé sí yín lọ́rùn báyìí kò sí kọ̀tẹ́ yìí fẹ́ ṣe fún wa àáfà tí ọba ti sòògùn tí ọjà ewé tí ò jẹgbò ajẹgbẹ gbowó lọ́wọ́ Saudi ni àbí kọ́ mọ́ ṣe agbèrò Mẹ́kà so bẹ́ẹ̀ pé bá àáfà kan tó ní àwọn ọ̀jáwó jágbó àwọn òǹṣoògùn irọ́ ló ń pa ó ń gbowó lọ́wọ́ Saudi so kò kára àlùwàlá kámákámá. à ń bọ̀ à ń wà bòrùn. bí ògbólé ṣe ń ṣe múra fún ìrun ta fẹ́ kí a ní àlejò kan náà wọ́n làwọn fẹ́ ṣe experience wọn pẹ̀lú wa sista Mojísọ́lá bọ̀ wọ́n tẹ̀ lójú ń ti ọ̀wọ́n àmọ́ wọ́n ní àwọn ọmọ ṣàṣọ díẹ̀ fún wa so gbogbo ilé ẹ máa múra lẹ̀ láti ṣe ojú kalẹ̀ kírun sista Mojísọ́lá ẹ lè gbóhùn sókè gbogbo àtàfẹ́ kírun ẹ rẹ́dì ilẹ̀ so ká kírun Mr. Adeleke ṣe lè ṣe ojú. ibi iṣẹ́ ni mò ń lọ báyìí o. ok so ẹ jẹ́ ká ìkírun tá a máa gbé yín padà sista Mojísọ́lá ẹ lè gbóhùn sókè. sista wa yẹn so ẹ jẹ́ akírun ẹ jẹ́. a ní kí sista wa yẹn ṣojú ṣe bí kankan sọ̀rọ̀ ni àwọn tó lè ṣojú kan send request ká ju wọn wọlé. sista Mojísọ́lá ní kẹ́yìn sí ojú àwọn tá a fẹ́ kírun la ní kó ṣojú tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin kàn lè sọ̀rọ̀ àwa fẹ́ kírun tẹ bá ti sọ̀rọ̀ tán. a ti ṣe ojú o. Yeah, thank you. àlùwàlá sísá yẹn ò sọ̀rọ̀ mọ́ ni. wọ́n ti wọlé tá a bá ti kírun tán sista Mojísọ́lá ẹ lè padà wá ẹ̀yin kọ́ la ní kẹ́ ṣojú àwọn tá a fẹ́ kírun la fẹ́ ṣojú so ẹja ṣé ìyá wa tó wà lókè ṣé wọ́n fẹ́ ṣe ojú náà fẹ́ kírun. bàbá ní kó wọ́n parí ọdẹ. kò kárí àlùwàlá. múra lọ́wọ́. látàárọ̀ kírun àwọn tá a bá ti ṣe tó ká kírun lọ so. no wa fẹ́ fi ṣáà ní fi nǹkan sẹ́gbẹ̀ẹ́ tá a máa fi rẹ̀ ń gbẹ́ ni. ìbá àgbà gbogbo yẹn láyè. ms tó ti yá. ó kù ṣẹ́jú 2-3 mò ń bọ̀. kí ló dé ẹ̀yin náà tó fọmọ lọ́yún ni. mo lè drop báyìí sáàbí. ó yá ẹ gbóhùn sókè. yá ẹ lè drop báyìí. ọkùnrin ó yá létà sísá náà mẹ́. all right sir. yá ẹ ṣe. Jamiu àmì ọlọ́mọ máa gbọ́n bí tó bá wà báyìí. gbogbo wọn ti ká òkúta ẹsìn ẹsẹ̀ ló wà ń ta yẹn àyọ̀ ní jìbìtì. àwọn ọ̀lẹ́ òfò. wọ́n ti ṣẹ̀sìn àwọ̀rò àwọn àǹfààní lórí àtàwọn mùsùlùmí. wọ́n máa nàgà mú ṣòro báyìí ni wọ́n ti mọ anything. àní ká tó kírun ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa tẹ́ bá bímọ ẹ lè ṣèkómọ fúnra yín láìpẹ́ àáfàá kankan láìpẹ́ anybody. àwọn bàbá wa búrẹ̀ tó bá fi ṣèkómọ tó bá bímọ nígbà yẹn fámìlì tó bá bímọ agboolé tó bá ti bímọ àwọn náà lọ ìṣòro wọn nìyẹn. kò sí ohun tó kan ẹnìkan níbì kan pé babaláwo kan bì kan pé bá wọn ṣèkómọ tá bá bímọ nínú ilé wa ẹni tó jẹ́ àgbàlagbà nínú ilé wa òun ló máa súre fọmọ titun pé kóun ní ògbó kó dàgbà kó fèrè kìjọbì. bẹ́ẹ̀ náà àwọn àfọ àwọn ti sọ ilé ayé wa lókùlùkùmùsù àwa gan àwa lè ronú mọ́. ilé ayé ara wọn. ẹ bá bímọ ẹ sọ orúkọ ọmọ fúnra yín. ilé ayé ti lajú gbogbo wa sì láfẹ́ bímọ sọ́spítù ẹ bá ti bímọ sọ́spítù ní dókítà àti béèrè pé orúkọ wo lẹ fẹ́ fún ọmọ yín ẹ wá orúkọ Yorùbá tó dáa àbórúkọ family house yín ẹ sọ ọmọ yín first name tẹ bá ti kúrò lọ́spítù àwọn tó bá wù yín lágbolé yín ẹ ṣe ń jẹ díẹ̀ kẹpin hàn ará àdúgbò níjọ́ tí ìyàwó bá délé tẹ bá wò pé fàájì wù yín ṣe ìwọ ọkọ ìyàwó pé ọ̀rẹ́ méjì tẹ bá lówó lọ́wọ́ kò kàn dandan o. mo mọ akọ̀njá wọn náà ní ẹlòmíì gbẹdẹ́gbó ní fàájì ni so kọ́ lọ ṣe fàájì ní beer parlour nídìí àáfà kankan káfà lọ ṣiṣẹ́
ìjọ làáfà àti bímọ tó pẹ̀ yẹn ará àdúgbò pé kẹ́kẹ́ bóun jẹun ìjọ wo wọ́n wá ń fi owó titi yín wọ́n fi build ìgbésí ayé tiwọn wá ń da èyí tẹ́ ìṣiṣẹ́ lọ́tún lọ́sì ayé tiyín ó worse ayé tí wọ́n wá ń da ta ló wà yẹ kó ronú tẹ́ bá bímọ ẹ sọ orúkọ ọmọ fúnra yín owó tẹ́ waste fáwọn àfáà yẹn ẹ fi ránjẹ sílé fún ìyàwó àtọmọ ìwọ́kọ̀ ìyàwó gan tó bá lọ tó bá bọ̀ ìyàwó àti bẹ̀rẹ̀ sí yẹn tó da kalẹ̀ sílé wàá jẹun tókù bá dẹ̀ kú tẹ́ bá fẹ́ sì kú fámìlì ẹ lè pera yín ìyá ìyàwó ti kú o ẹ pé àwọn tó bá yẹ kẹ́ pé àwọn aṣíwájú yín kẹ́ pàdé níbi tẹ́ fẹ́ sì kú sí ẹ gbé sáré fúnra yín ẹ da ìyá ẹ da sọ àṣírí bò ẹ nídìí àfa kankan ẹ wá dé mọ̀ pé ẹ bá ní power láti gbé sáré fúnra yín ẹ lọ pa àwọn àbókí ẹ lè fún wọn ju 10,000 àbí 5,000 lọ ẹ máa sì kú after 8 days bá pé òkè ẹ fẹ́ súre fún ìyá yín o ẹ fẹ́ ọ̀nù òkú ọ̀run ẹ pé àwọn àgbàlagbà àdúgbò yín kí wọ́n sọ̀rọ̀ sí tí kí wọ́n kó ẹbí jọ ìyá wa ti kú o ìyá wa ti kú o ìyẹn ò mí pé àtàjẹ́ ọmọ ká má bára wa ṣe mọ́ o ẹ sọ̀rọ̀ sí tí fáwọn èèyàn ìyá wa tó ti lọ yìí o kò mí pé agboolé wa ò sí mọ́ o agboolé wa sì wà o ẹjá ṣera wa lóṣùṣù ọwọ́ o ẹjá ṣera wa lọ́yọ̀ kan o ẹ má jà gbàbọ̀dì fúnra wa o ọ̀rọ̀ sí tí la need kò ṣe wá sí ìlú wo ni wá sí tún ṣe rí takọ̀ ń lò gbèsè ayé tí ò nítumọ̀ àwẹ̀ tí ń bọ̀ nísìí ẹni tó rí jẹ àtẹni tí ò rí jẹ yóò lóun fẹ́ gbàwẹ̀ ẹlòmíì yóò kú dànù ni ó ní iye time tẹ̀bọ̀lọ̀ mọ́mi léde ó ní how many litre of water ta lè mú léde tẹ bá ti gbàwẹ̀ tọrọ yìí ti gùn bí gòmàtínà gbà ó lẹ̀ ní kú àwa ń lò gbèsè ayé tí ò nítumọ̀ ẹranko ní gbógan láìfù wọn bẹ́tàdà láìfù wọn gan dájú láìfù wa lọ ẹ jí ká ronú náà ẹ jí ká náà ronú ká wake up agbàwẹ̀ àwọn bàbá tó bá àwọn bàbá wa wọ́n gbàwẹ̀ náà ni àwọn bàbá wa náà gbà kí ló dà kí ni kókó àwẹ̀ àwọn kan wọ́n kóra wọn jọ kiri ọ̀hún níṣẹ́ wọn láwọn àfa àṣírí dẹ̀ ti tú ilé tá fi ìrì kọ́ ni ìrì náà ló máa wó irọ́ geri igi irọ́ pin àṣírí ti tú náà ẹ bà àwọn babaláwo jẹ́ ẹ bà àwọn lórúkọ jẹ́ kò sórúkọ tẹ̀ kí babaláwo àwọn àfa yìí ya ìkà débi pé àwọn àfáà yẹn wọ́n ya olórí burúkú ẹ̀dá débi pé ẹni òfò ni wọ́n bá àwọn babaláwo àwọn oníṣẹ̀ṣe wọ́n bá àwọn lórúkọ jẹ́ débi pé kò sí ohun tí oníṣẹ̀ṣe lè tà ànídọ́dọ̀ ẹ̀ bá rajà kó oníṣẹ̀ṣe gbé kàkó èédú kó gbé èédú kálí báyìí kó máa ta àní lọ bá ra kí oníṣẹ̀ṣe máa ta pure water àní bá wọn ra kó oníṣẹ̀ṣe máa lọ́ta àní gbé ata lọ sọ́dọ̀ wọn láti lọ lọ́ta kí ló dé sílẹ̀ ayé òun wà lè tó báyìí ni ẹ fara ní ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ẹgbẹ́ yín torí pé ẹ̀yin ya láìfẹ́ kan ṣe gbogbo ẹ̀yin àfa àtẹ̀balẹ̀ Yorùbá jẹ́ all of you ẹ̀ní mi fẹ́ ṣépè púpọ̀ jà mo ní sẹ́yìn ní àárọ̀ mọ́. àṣẹ Sister Glory ẹ lè ṣí máìkì ní báyìí sìn Sister Glory tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ yẹ ṣí máìkì tó rà fẹ́ kírun so. gbogbo ètò ẹwì yẹn àárọ̀ mọ́. follower ni pé káwọn èèyàn follow so ẹ jẹ́ bá okay Sister Glory ẹ jẹ́ bá follow ẹni yẹn then ẹni tó máa ṣojú kó send request ẹ jẹ́ bá follow account wà lókè yẹn 1 minute kásáré gbẹ̀yìn tó máa ṣojú síbẹ̀. ta ló fẹ́ ṣojú kó send request o pick me okay I am the greatest. dáa náà wọn máa ṣojú so ẹ jẹ́ sáré bá wa ṣí follow Glowy tó wà lókè yẹn ẹ jọ. lórí ilé wa pẹ̀lú wa tó bá ti kírun tán àtúgbè yín wá. so ẹ bá ẹ lè drop ẹ kí. kí o ẹja kí o àròjọ musolókun after 9. ṣáfù. ẹni pé sáfù ni. ẹ dúró ẹ wò jáàbù o. ẹja kẹjú wọn kó ayé ọjọ́ òru lọ ẹkẹ tí yọ ẹkẹ tí ẹlẹ́hà ẹ dáhùn ẹlẹ́hà. ọba lọmọ lọgbẹ ẹwọ. ẹ má bínú. mo kí mà ẹ kalẹ̀ mà.
Obìnrin ló pọ̀ jù lónìí ní mọ́ṣáláṣí kí ló dé? Yes, o. MS kò sáyè fún gáà ni MS. Gbogbo ara mo fi dá lóhùn ìyá súnà ló ń sọ̀rọ̀. Ìyá Súnà. gbogbo ẹ̀yọ́ ọmọ Ìlọrin ẹ wá ẹyọ ológo. tí káwọn fẹ́ kírun mo lè bọ́lẹ̀ fún kó kírun o tó máa ṣojú o. Ó fi ojú kan bàbá ẹ ṣe. Ó dà bẹ́ẹ̀. bọ́lẹ̀ máa tó máa wọlé padà. Ok, ẹ ṣe bàbá. ọlọ́kẹ̀já kírun ká sí ohun tá a ṣe pápá pa àrọ́jọ́ mùsùlùkùn. Mo ti fẹ́ ṣe tán wàhálà méjì tí ń pọ̀. Jímọ̀ ti fẹ́ gbéra sọ. MS ó ti yá. Ó ti yá mo ti rẹ́dì náà. Sáfù ẹ fi etí ẹsẹ̀ yín kóra wọn torí ajogun àlá àkọ́mọ́ bá irun wa jẹ́. Àlá òun ẹ̀ síbi tẹ́lẹ̀ lọ́jọ́ pàṣẹ irun wa. Àwọn ọba lọmọ ẹṣí kámẹ́rà. Àwọn ìyá wa tẹ bá nílà kó ègbé. Táwọn ìyá wa bá nílà kó ègbé àbí àwọ̀ká ẹ lè jókòó kí kẹ́kọ̀ọ́ mọ wípé irun àbọ̀ làlá máa gbà lọ́wọ́ yín. Sàlámù àlékún o. Allahu Akbar. Ashhadu an la ilaha illallah, ashhadu anna Muhammadan Rasulullah. Hayya alal falat, hayya alal salat, qad qamati salat, Allahu Akbar. Allahu Akbar, la ilaha illallah. La ilaha illallah, Muhammadan Rasulullah sallallahu alaihi wasallam. Allahu ni alájùlọ. Allahu Akbar. Alájùlọ. Allahu Akbar. Pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí. Sọ̀láàtì ti ṣe tán. Allahu ni alájùlọ. Allahu Akbar. Àwọn tí ìjọsìn tọ́ sí àyàfi Allahu. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ní orúkọ Allahu, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí ó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn ègbé ni fún gbogbo abúnilójú ẹni, abúnilẹ́yìn ẹni. Ẹni tí ó kó dúkìá jọ tí ó sì ń kà á lákàtúnkà láì ná fún ẹ̀sìn. Ó ń lérò pé dájúdájú dúkìá rẹ̀ yóò mú ṣe gbére nílé ayé. Rárá, kò rí bẹ́ẹ̀ o. Dájúdájú wọ́n máa kún lóko sínú ìtọ́mọ̀ ni. Kí sì ni ó mú ọmọ ohun tó ń jẹ́ ìtọ́mọ̀? Òun ni iná Allahu tí wọ́n ń kò tó ń jó geere, èyí tí ó máa jó ẹ̀dá wọ inú ọkàn lọ. Dájúdájú wọ́n máa ti àwọn ilẹ̀kùn iná pamọ́ wọn lórí pátápátá. Wọ́n máa wà láàárín àwọn òpó kiribiti gíga nínú iná. Quran 111. Ọwọ́ Abu Lahabi méjèèjì ti ṣòfò, òun náà sì ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti ohun tí ó ṣe níṣẹ́, ìyẹn àwọn ọmọ rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ kò sí ní rọ̀ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjò fòfò àti ìyàwó rẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùúwé ló máa wọná. Igbá ọ̀pẹ pọ̀npọ̀nrán máa wà ní ọrùn rẹ̀. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni f'Olúwa mi àtóbi. Ògo ni f'Olúwa mi àtóbi. Ògo ni f'Olúwa mi àtóbi. Aláàmú àwọn tó ń sìn. Rabbana lakal hamdu. Allahu ni alájùlọ. Allahu Akbar. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ. Ògo ni f'Olúwa mi àtóbi jùlọ.
Allahu ni alájùlọ. Allahu akbar. Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu akbar. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian. Àmín. Àkànbí sí mo ti mú tù ní àmín. Dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ àti dúkìá wọn nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allahu. Wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì. Ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà, ẹ máa dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni ìrìnjẹ ńlá. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ ààyò bí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́. Ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ ààyò nínú yín, àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bàjẹ́ wọn ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yan sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì, àṣàkẹ́ ọ̀run. Rántí nígbà tí Olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà, ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju ẹ̀rù sí ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà, tí ẹ bá ti mú àwọn tó ṣàìgbàgbọ́, ẹ máa gé wọn lọ́rùn, kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀, tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀, ni pé kí ẹ pa wọ́n ní ìpakúpa, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébùú, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ. Nǹkan tí wọ́n ń kà fún wọn tó ń sámí nìyẹn. Ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé. Ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Allahu fún àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu akbar. Allahu ni alájùlọ. Allahu akbar. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu akbar. Ìkíni àdúrà àti ohun rere jẹ́ ti Allah. Àtàyà. Ìdẹ̀ra fún ọ.
ìwà ànábì Tahiyatulillahi. àti àánú àlá àti ìbùkún rẹ̀ Asakiyatulillahi. ìfẹ́ra fún wa àti àwọn ìránṣẹ́ àlá. Atoyibati Mo salawatulillahi. jẹ́rìí pé kò sí ọlọ́run kan àyàfi àlá. Assalamu alayka. Pé mo jẹ́rìí pé Muhammadu Ayyuhan nabi. ìránṣẹ́ àti òjíṣẹ́ àlá ni. Wa ala libadillahi solina. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa Àlàáfíà rahmatullahi. fún yín. Assalamu alaikum wa rahmatullahi. La ilaha illallah. Yorùbá lè máa fi sọ. Muhammadu Rasulullah. Yorùbá lè máa fi sọ. Kò sí ọlọ́run ọlọ́run mi yàtọ̀ sí àlá kò sí àti àlá kò àti sí pé ọlọ́run mi yàtọ̀ sí àlá. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. tó ẹ̀yin jọmọ́ èmi mọ̀ pé tó bá jẹ́ pé èdè abínibí ni wọ́n fi ń ka kínní fáwọn èèyàn wa níṣẹ́ ìran Yorùbá gbọ̀n tó bá jẹ́ pé èdè abínibí ni wọ́n fi ń kà ní ọ̀pọ̀lọpọ̀ ni ò bá ti kọ ẹ̀sìn yìí sílẹ̀. Ẹ̀yin náà ẹ máa gbọ́ ohun tí a kà táwọn èèyàn sì ń fi àmì sí. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ Muhammadu ni tí ẹ̀yin náà bá jókòó dáadáa wọ́n ní tí ojú bá farabalẹ̀ á rí mú ẹ mọ̀ wípé Allah Muhammadu náà ni Allah. Kò séèyàn kankan tó ń bá Muhammadu sọ anything. Ibi tó bá wà nǹkan tó bá ṣẹlẹ̀ ló máa dìtámì nǹkan tó máa sọ. Ẹ wo àwọn tó ń bá kọ àwọn tẹ́ bá wo àwọn nǹkan tá a ti kà sẹ́yìn. Ó nọkùnrin kan Said ibn Saad tó máa ń bá Muhammadu kọ àwọn àyà alẹ̀. Tó bá fi kún Muhammadu àní óyá kọ ìwọ náà kọ sí òótọ́ ni. Ibẹ̀ lárákùnrin yìí ti mọ̀ wípé èèyàn kan ò bá Muhammadu yìí sọ̀rọ̀ ọgbọ́n orí ẹ̀ lásán ló ń sọ lẹ̀ òun tó ń sọ ọ̀rọ̀ ó dẹ̀ ní kó òun kọ́ lẹ̀ ló fi náà wọn ṣe ìsìláàmù mọ̀ Muhammadu lẹ́yìn tó bá ti rí kí wọ́n ṣe kí ni o kí wọ́n pa á. Ẹ̀yin èèyàn kan ò bá mọ̀ ẹ jẹ́ ká jókòó àti wípé ṣé bẹ́ẹ̀ náà wá ni Ọlọ́run ò kì í ṣàbòsí. Báwo lọ́lọ́run ṣe máa dá wa ní adúláwọ̀ Yorùbá tó máa wá sọ pé tá bá fẹ́ bá òun tá bá fẹ́ sin òun a gbọ́dọ̀ lọ pẹ̀lú ìlànà àwọn Àràbù la gbọ́dọ̀ lò irọ́ lásán ni ẹ̀yin èèyàn wa. A ti kà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wípé òjíṣẹ́ tí wọ́n bá máa rán sí yín á sọ èdè yín. A ti kà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí Kùránì sọ wípé a ti rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìlú kọ̀ọ̀kan gbogbo oníkálukú ló ti ní òjíṣẹ́ tiwọn. Àwọn ìran Saudi àwọn ni wọ́n gba òjíṣẹ́ gbẹ̀yìn gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn. Ìran Saudi ló dé gbẹ̀yìn àwọn dẹ̀ ni wọ́n gba òjíṣẹ́ wọn gbẹ̀yìn. Tẹ́ ẹ bá tún wọnú Quran 33 verse 44 àti kàrímbì tí wọ́n sọ fún Muhammadu pé àwọn tá a rán ẹ sí àwọn Àràbù a ò tí ì fún wọn ní tírà kankan síwájú rẹ̀ tó túmọ̀ sí wípé Muhammadu ìwọ ni a rán sí wọn. Kò síbì kankan táwọn àáfàá bá sọ fún yín pé wọ́n rán Muhammadu sí gbogbo ayé wọ́n fi ń tàn yín ni ọ irọ́ ni ọ. Tẹ́ bá lọ wo tẹ̀fsírì áyà tó ṣàlàyé áyà yẹn àwọn Àràbù ni Muhammadu bá sọ̀rọ̀